ṣe service internet mi yìí. Agbára mo ní Ọlọ́run bẹ̀bí àtijọ́ nínú Séráfù. Àwa la ò sí bàbá bí agbára ẹ̀yẹ yìí lànà bàbá mi sì padà mọ́. Ìjìnlẹ̀ gbé. Orí kọ́mẹ̀ntì o. Ìbà o, olùdá ọ̀run ìbà o. Ìbà o, aṣẹ̀dá ayé ìbà o. Ìbà ọba tó gbẹ́dùn ọ̀run tó gùn ọ̀run kálẹ̀ lóyà sí. Ìbà ọba tó ṣẹ̀dá ayé tí gbogbo ẹ̀dá wárí fún. Má jẹ́ kúkú òjijì, jẹ́ kí n dàgbà darúgbó. Má jẹ́ kúkú òjijì, ó jẹ́ n dàgbà darúgbó. Ìbà o, olùdá ọ̀run ìbà o. Olùdá ọ̀run Ìbà o, aṣẹ̀dá ayé ìbà o. Ìbà ọba tó gbẹ́nu ọ̀run tó gbẹ́nu ọ̀run hallelujah sí. Ìbà ọba tó gbé ayé tí gbogbo ẹ̀dá. Má jẹ́ kúkú òjijì, ó jẹ́ n dàgbà. Má jẹ́ kúkú òjijì, ó jẹ́ n dàgbà darúgbó. Àkọ́dá ẹ̀ àṣẹ̀dá ọ̀run ìbà ni wọ́n kò ní ṣe lójú mi níṣe. Bọ́mọdé bá ti gbọ́ bàbá rẹ̀, ó ní láti roko dọjọ́ alẹ́. Èkòló bá ti júbà ilẹ̀. Ìdàkúkì onípẹ́pẹ́ yẹn sọnù. Júbà ilẹ̀ ilẹ̀ àárọ̀ lóhùn tó wọlé. Ìbà Olódùmarè apálá tó solé ayé ró. Amẹ̀dá apẹ̀dá ọ̀gbàgbà tí rí gbàgbà o. Alágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn aládé gbẹdẹgbẹdẹ bí ẹni ńlá. Alágbára tí gba agbára lọ́wọ́ ẹni tó fi agbára alágbára dààmú alágbára òkòdì lápẹ̀rẹ̀ ti máa ẹ̀. Ìbàwẹ̀ wọn lọ́dún Mósè orí wọn ládé tí wọ́n láṣẹ. Ọ̀kẹ́ Ìjẹ̀bú ọmọ akọ̀rún òkè ọ̀kọ̀rún àkèrè ọmọ akọ̀yà ìjẹyà ọmọ akẹ́kùn lẹ́kùn ọmọ àfilẹ́kùn wọ́n. Ọmọ akọ̀ká olókùn sọ sájà gbólólókùn tí ò bá gba ti tí wọ́n láṣẹ ní ẹ̀bọ ní ìhákú sí ilé ìṣègùn rágbà rọrùn. A sì sílẹ̀ ṣẹ́gun ẹni tó wà lóró. Ó ti kékeré mojú Olúwa ó dàgbà sínú ìmọ̀lẹ̀ ọmọ àfi ọ̀run ènìyàn gbàgbé Ọlọ́run rántí ìbàrẹ̀ ni mo ṣe. ìbà o, olùdá ọ̀run ìbà o. Ìbà o, aṣẹ̀dá ayé ìbà o. Ìbà ọba tó gbẹ́nu ọ̀run tó gùn ọ̀run hallelujah sí. Ìbà ọba tó gbé ayé tí gbogbo ẹ̀dá wárí fún. Má jẹ́ kúkú òjijì. Má jẹ́ kúkú òjijì. Ọ̀kẹ́rẹ́ ìdùnnú bẹ́ẹ̀ ní kàwá rẹ̀. Ọ̀kẹ́rẹ́ ìdílé ṣe rere wà ní kàwá rẹ̀ ò bàbá. Tilẹ̀kùn ìbànújẹ́ ó ṣílẹ̀kùn ayọ̀ fún mi. Ọba tó ní kọ́kọ́rọ́ ló ti tó ṣí. Ọba tó ní kọ́kọ́rọ́ tó ti tó ṣí. Ọba tó ní kọ́kọ́rọ́ tó ti tó ṣí. Tilẹ̀kùn ìbànújẹ́ ó ṣílẹ̀kùn ayọ̀ fún mi. Ọba 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 òye. Ojú kì í mọ́ sí tó má làlàyé o, bà mí. Ọjọ́ bá dà á kárí ayé, àlàkalẹ̀ ní tó ṣùmàrè. Tilẹ̀kùn ìbànújẹ́ ó ṣílẹ̀kùn ayọ̀ fún mi. Ọba ọba òye. Ọba tó ní kọ́kọ́rọ́ tó ṣe tó ṣí. Ọba tó ní kọ́kọ́rọ́ tó ṣe tó ṣí. Tilẹ̀kùn ìbànújẹ́ ó ṣílẹ̀kùn ayọ̀ fún mi. Ọba tó ní kọ́kọ́rọ́ tó ṣe tó ṣí. Rán ẹ̀mí mímọ́ rẹ sí wa, Olúwa ò rán ẹ̀mí mímọ́ rẹ sí wa. Rán ẹ̀mí mímọ́ rẹ sí wa, Olúwa ò rán ẹ̀mí mímọ́ rẹ sí wa. Bíná bá wọlé, bíná bá wọlé, bíná bá
wá bí àdàbà nápá rẹ̀ apá ìfẹ́ mímọ́ o jẹ́ kí kérúbù séráfù wáyé dàbí ẹgbẹ́ tọ̀run. Ẹ̀mí mímọ́ wá ẹ̀mí mímọ́ wá ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ pẹ̀lú agbára rẹ̀ wá ẹ̀mí mímọ́ wá. Nígbà tí wọ́n ń kọ orin ìpìlẹ̀ tí Jésù yìí mo ráwọn bàbá aládùúrà kan tí wọ́n jókòó ọwọ́ àwọn tá a jẹ̀ ti gba tá a bá nínú ẹ̀sìn tó bá ń kọrin kò sí bó ṣe lè dàgbà tó máa dìde orí ìdúró náà ti ń kọ́ ṣùgbọ́n mo ráwọn bàbá aládùúrà kan nínú tí ọṣẹ náà jókòó báyìí àwọn èèyàn dẹ̀ dìde wọ́n jókòó àwọn dẹ̀ jókòó pẹ̀lú orin yìí ọlọ́run abáwa tún ọlọ́run abáyé tún Séráfù ṣe. Agbára Ọlọ́run kan, agbára Ọlọ́run kan, ó lànà sórí òkun, ó wọ ní Jẹ́ríkò. Ológo ara rẹ̀ ọkà ẹ̀gbọ́. Wá ló bí Ọlọ́run o, ológo ara rẹ̀ ọkà ẹ̀gbọ́. Wá ló bí Ọlọ́run o, ológo ara rẹ̀ ọkà ẹ̀gbọ́. Mo ti dáwọ́ lóhùn ayọ̀, ẹ̀mí mímọ́ wá bá mi yanjú rẹ̀. Mo ti dáwọ́ lóhùn ayọ̀, mo ti dáwọ́ lóhùn ayọ̀, mo ti dáwọ́ lóhùn ayọ̀, ẹ̀mí mímọ́ wá bá mi yanjú rẹ̀. Ẹjí gbogbo ọkàn tó sùn lọ. Ẹ bá mi jí gbogbo ọkàn tó sùn lọ. Ẹ bá mi jí gbogbo ọkọ̀ tó sùn lọ. Ìwà mímọ́ ìmọ̀ iye. Ìwà mímọ́ ọ̀nà iye. Olúwa máa tọ́ ìṣiṣẹ́ mi. Dákun máa tọ́ ìṣiṣẹ́ mi o. Ìwà búburú ọ̀nà ìparun. Ìwà búburú ọ̀nà ìparun o. Olúwa máa tọ́ ìṣiṣẹ́ mi. Máa tọ́ ìṣiṣẹ́ mi. Ìwọ lóye, ohun lóye o, ohun òfin ṣàgbára rẹ̀ ìwọ lóye. Ìwọ lóye, ìwọ lóye o. Kò máa yẹ nìkan kẹ́, ìwọ náà ni Ọlọ́run. Ìwọ ni ibi tó fi àṣírí Olúyinká sí ọwọ́ rẹ̀ rí bẹ́ẹ̀ o. Táwa ìbá gbé máìkì sọjú nínú chọ́ọ̀chì. Ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀. Ní àtìkọ́ ṣe lọ́rọ̀ tiwa, ó wá pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run ní ọ̀rọ̀ náà, láfi dálé ayé, láfi dé òun. Ọlọ́run ọ̀rọ̀ máa wọnú mi lọ. Ọlọ́run ẹ̀mí mímọ́ máa wọnú mi lọ. Ọlọ́run ẹ̀mí mímọ́ máa wọnú mi. Ìjìnlẹ̀ ìfẹ́ tó fara ti bí òkè máa wọnú mi. Ọlọ́run ẹ̀mí mímọ́ máa wọnú mi lọ. Ọlọ́run afọ́jú máa wọnú mi. Ẹ̀mí mímọ́ máa wọnú mi lọ. Agbára tó jí okú dìde máa wọnú mi lọ. Agbára tó jí okú dìde. Ọlọ́run ẹ̀mí mímọ́ máa wọnú mi lọ. Agbára tá fi jáde ayé. Máa wọnú mi. Agbára tá fi mọ mí láwòrán ara rẹ̀ ò máa wọnú mi lọ. Ọlọ́run ẹ̀mí mímọ́ máa wọnú mi lọ. Agbára tá fi ṣẹ̀dá mi níjọ́ kẹfà máa wọnú mi.
ní ọjọ́ keje ò máa wọnú mi. Ọlọ́run ẹ̀mí mímọ́ máa wọnú mi lọ. Ọlọ́run ẹ̀mí mímọ́ wá wọnú mi lọ. Ọlọ́run ẹ̀mí mímọ́ máa wọnú mi lọ. Bóyá máa wọnú mi ò máa wọnú mi. Ọlọ́run ẹ̀mí mímọ́ máa wọnú mi lọ. Ọlọ́run ẹ̀mí mímọ́ máa wọnú mi lọ. Máa bá mi sọ̀rọ̀, ẹ ó máa bá mi sọ̀rọ̀. Máa bá mi sọ̀rọ̀, Olúwa ó máa bá mi sọ̀rọ̀. Nígbàkúgbà tọ́kàn mi bá fẹ́ ṣákọ́lọ́. Nígbàkúgbà tọ́kàn mi bá fẹ́ rí ọ. Nígbàkúgbà tọ́kàn mi bá fẹ́ rèrò ibi, ẹ ó máa bá mi sọ̀rọ̀. Ọ̀tọ̀ ni ẹ̀mí tí mo gbé wọlé, ọ̀tọ̀ ni èyí tọ́lọ́run fi jẹ́ kó wọ̀ mí lára. Ẹ jẹ́ kí n máa bá ọ̀rọ̀ mi lọ. Ẹ káàsán gbogbo ẹ̀yin olólùfẹ́ Oduyinka TNT. Ẹ kú bójú ọjọ́ ṣe rí. Please give us our national anthem. Okay. Give us our national anthem. Kò burú, màá fún yín. I will give you your national anthem. Màá fún yín, ẹ má worry. Màá play national anthem yín fún yín sìn. Number. Màá fún yín national anthem yín. Àlọ́ mi àlọ́. Agbára ẹ̀rù orin Ọlọ́run náà ni àbòsí. Ìjẹ́ kí ló ń gúnyán? Kí ló ń bẹ lábẹ́ abọ́? Kí ló ń bẹ lábẹ́ akọ? Kí ló mú àpòbò lójú ara? Àbòsí. Kí ló mú àpòkò ní kìíní? Ẹ̀tàn ni. Kí ló mú àpòbò lójú ara? Àbòsí. Kí ló mú àpòkò ní kìíní? Ẹ̀tàn ni. Alábòsí ń pòbò lójú ara. Ẹ ò ráyé lóde. Òbòlòbò ń jẹ́ kó lórúkọ méjì. Amóye èkú ọlọ́mọ àjíkí. Àríkàtọ̀wọ́lẹ̀ amúnisìwí. Amúnirẹ́rẹ́ ò láì tẹ́tẹ́tẹ́. Bókó bá yọ̀ọ̀dà tó ń forí jáde. Òkò nígbàdà lọ́wọ́ òkò. Wọ́n ò ní fẹ́ lọ ní ṣe mí òbòlòbò ń jẹ́. Òbòlòbò ń jẹ́ ìbẹ̀rù akọni. Kí ló mú àpòpò lójú ara? Òsì. Kí ló mú àpòkò ní kìíní? Ẹ̀tàn ni. Kí ló mú àpòpò lójú ara? Òsì. Kí ló mú àpòkò ní kìíní? Ẹ̀tàn ni. Ẹyẹ kòkó ní kìíní. Kòkó lóko ń jẹ́. Okore o ọba ọmọ. Alala lulu alulu lala. Orí pọpọrọ ó dàbí ọparun. Bàbá alákẹ̀kẹ̀ lórí tó ń dán. Àfàìmù nǹkan ó gbẹ́kulé mú. Àfàìdáná ríran òru. Alálùbọ́sà rògbòdò lábẹ́ ẹ̀kúrò méjì tó ní. Ọlọ́run máyọ̀kọ́ lọ́rọ̀ àbọ̀ olólùtí fàbẹ́ mọ́ sílá. Amóríyá àmàràyá gágá. Oko kì í ṣe kìíní okólókó ń jẹ́. Okólókó ń jẹ́ ìtura ní fábọ̀. Àjànàkú òdòbò jẹ́jẹ́. A máa dóni bí ẹni ńlá kí àfi gbàgà. Gbàgà gbàgà gbàgà. Ẹ̀yin boys ẹ bá ń gbọ́n bò yí gbẹ́ ọ. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú jàǹgbàlà. Ẹ bá ń gbọ́n bò yí gbẹ́ ọ. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú jàǹgbàlà. Ẹ ti wájú ẹ tẹ̀yìn gbọ́n. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹnu mọ́. Ẹ tọ̀tún ẹ tòsì gbọ́n. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹ fi hàn. Ó kígbe yẹ fi alẹ́ nù. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹ gbà sí. Ẹ̀gbọ́n ẹ má jẹ́ kí kan rí un jẹ. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹ fi sí. Ẹ bá ń gbọ́n bò yí gbẹ́ ọ. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú jàǹgbàlà. Mo ní ẹ bá ń gbọ́n bò yí gbẹ́ ọ. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú jàǹgbàlà. Ẹ ti wájú ẹ tẹ̀yìn gbọ́n. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹnu mọ́. Ẹ tọ̀tún ẹ tòsì gbọ́n. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹ fi hàn. Ẹ bá ń gbọ́n bò yí gbẹ́ ọ. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹ gbà sí. Inú ilé balùwẹ̀ ẹ gbọ́n. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹ fi sí. Ilé ìdáná ilé ẹ gbọ́n.
okay ẹ jẹ́ wá fele ẹ jẹ́ forí méjì step ẹ̀ down orin àkọ́kọ́ tá dídì mú wá sí mi lọ́kàn. Síónì o ìlú ológo Jerusalem o ìlú ayọ̀. Síónì o ìlú ológo bá mi Jerusalem o ìlú ayọ̀. Àfìgbà tí ojú mi bá rí ọ yé má gbàgbé o gbogbo ìyà tí mo jẹ. Àfìgbà tí ojú mi bá rí ọ yé má gbàgbé o gbogbo ìyà tí mo jẹ. Gbogbo ìyà tẹ̀yin ayé fi mí jẹ gbogbo ẹni màá ròyìn lórí ọ̀rọ̀ kó àtòbò yìí. Oko ló ń jẹ obo, oko ló ń jẹ obo, èyí jẹ pa, èyí jẹ kọ́kọ́rẹ́ o, oko ló ń jẹ obo, oko ló ń jẹ obo, oko ló ń jẹ obo, ẹ máa ní jẹ pọ̀, ẹni jẹ kọ́kọ́rẹ́ o, oko ló ń jẹ obo. Ọpẹ́ ló ń jẹ bàbá. Bí ọpẹ́ ṣe ń jẹ bàbá kò ní jẹ̀bà kò ní jẹ kọ́kọ́rẹ́ o ọpẹ́ ló ń jẹ bàbá. Ọyàn ló ń jẹ obo ọyàn ló ń jẹ oko kò ní jẹ̀pà kò ní jẹ kọ́kọ́rẹ́ o oko ló ń jẹ obo. Ẹ máa gbọ́ o. Iṣu ló ń jẹ ènìyàn ìrẹsì ló ń jẹ ènìyàn oúnjẹ èèyàn tó ń jẹ sẹ́nu ni o. Iṣu ló ń jẹ ènìyàn ìrẹsì ló ní jẹ ènìyàn kò ní jẹ yẹ̀pẹ̀ kò ní jòkúta rárá o. Iṣu ló ń jẹ èèyàn oko ló ń jẹ obo oko ló ń jẹ obo kò ní jẹ̀bà kò ní jẹṣu kò ní jẹ kọ́kọ́rẹ́ o oko ló ń jẹ obo. Ọpẹ́ ló ń jẹ bàbá ọpẹ́ ló ń jẹ bàbá kò ní jẹ̀bà kò ní jẹ kọ́kọ́rẹ́ o ọpẹ́ ló ń jẹ bàbá. Iṣu ló ń jẹ ènìyàn ẹ̀bà ló ń jẹ ènìyàn kò ní jẹ yẹ̀pẹ̀ kò ní jòkúta rárá o. Iṣu ló ń jẹ ènìyàn bó kó ṣe jẹ oúnjẹ òbò tí iṣu jẹ oúnjẹ èèyàn bẹ́ẹ̀ náà ni ọpẹ́ jẹ oúnjẹ Olódùmarè. Ìránṣẹ́ kan tó túmọ̀ sí wípé ìránṣẹ́ kan ò gbúdọ̀ díránṣẹ́ lọ́wọ́ oníkálukú ló ní iṣẹ́ tá a gbélé lọ́wọ́. Iṣẹ́ Olódùmarè òun ni láti máa fún ẹ̀dá ní gbogbo ohun tó fẹ́ òun ni láti ṣe àkóso ayé. Iṣẹ́ àwọn ẹ̀dá òun ni láti máa fọpẹ́ fún Ọlọ́run. Àti Ọlọ́run bá ti fún wa tó bá ti ṣe responsibility ẹ̀ láti tọ́jú gbogbo ayé láti ṣe àkóso ayé responsibility wa obligation ti wa láti ṣe fún Ọlọ́run òun ni láti fún ní ọpẹ́ àti ìyìn òun láti appreciate nǹkan tó ṣe fún wa. Bí àwa ẹ̀dá bí Ọlọ́run bá ti ṣe tó bá ti ṣe àkóso ayé àwa ẹ̀dá a máa fi ọpẹ́ fún oúnjẹ ti ẹ̀ nìyẹn. Bí àwa bá dẹ̀ ti ṣe ń ṣiṣẹ́ tá ti wà lóúnjẹ ayé àwọn nǹkan tí Ọlọ́run dá lẹ́yìn tá bá ṣe fi ọpẹ́ fún Ọlọ́run tán àwọn nǹkan tí Ọlọ́run dá tó iṣẹ́ tó ṣe fún wa káwa ṣe ń fi ọpẹ́ fún òun ni pé ó ní kí ewébẹ̀ kó máa so èso tiẹ̀ kí ilẹ̀ kó máa gbin koríko jáde kí atẹ́gùn ká máa fi atẹ́gùn sí mú kí a máa sùn ká máa jí àwa dẹ̀ máa fọpẹ́ fún. Nínú àwọn nǹkan tí ilẹ̀ ń mú jáde oúnjẹ ó fi ń bọ́ àwa òun làwa fi ń jẹ la fi ń sanra la fi ń gùn tó ní pé oúnjẹ tí ilẹ̀ ń gbé jáde òun ni oúnjẹ fún wa. Lára nǹkan tí Ọlọ́run dá mọ́ obìnrin òun ni òbò lára nǹkan tó dá mọ́ ọkùnrin ni okó lára ẹ̀ ni wípé kí Ọlọ́run ṣe àkóso okó àti òbò kí òbò máa ṣiṣẹ́ dáadáa kí okó náà dẹ̀ máa ṣiṣẹ́ dáadáa kí ọkùnrin àtobìnrin náà fulfill responsibility wọn nípa fífún okó àti òbò ní oúnjẹ tí ó yẹ fún ara wọn. Iṣu àti gbogbo oúnjẹ oríṣiríṣi ni oúnjẹ fún àwọn ènìyàn. Ọpẹ́ àti ìyìn ni oúnjẹ fún Ọlọ́run látàwa ènìyàn. Oore ọ̀fẹ́ àti ìṣàkóso ayé òun ni responsibility Ọlọ́run sí àwa ẹ̀dá. Okó òbò òun ni oúnjẹ tá a máa fi fún okó
okó náà ni oúnjẹ tá a máa fi fún òbò ṣe rí pé ìránṣẹ́ kò gbúdọ̀ dí ìránṣẹ́ lọ́wọ́ òun ló fi dàbẹ́ ni pé kíní ó wọnú ara wọn ni Ọlọ́run ló ṣẹ̀dá gbogbo àwọn nǹkan yes nígbà tí mo ń kọ orin agbára Ọlọ́run yẹn mo wà níbì kan tó yàtọ̀ sí ibòmíì àmọ́ Ọlọ́run náà ló ṣẹ̀dá gbogbo ẹ̀ bí mo ṣe sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ẹ̀ẹ́kọrin kan àwọn wèrè kan sì máa wá o ẹ lọ kọ sílẹ̀ o pé owó ló ń wá o lè kọrin ọkàn kò lè bó tiẹ̀ jẹ́ pé owó tí mo make ó ju ọ̀pọ̀lọpọ̀ ìyáláyà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ń sọ̀rọ̀ lọ ṣé wóróbo 10 kọ́bọ̀ owó tèmi gbà lọ létè kò mi ká tún máa sọ pé àwọn ọ̀nà míì tówó ti ń wọlé fún mi ó ju wóróbo 10 kọ́bọ̀ lọ a sì máa wá tó sì máa wá sọ fún mi pé owó fi ń ṣe owó ni èlò ni mo ti pa lórí ẹ̀ ṣùgbọ́n bí a ṣe kọ sí mi ni mo ṣe ṣe àmọ́ mi ò wá fẹ́ kéèyàn kọ́kọ́ ẹ má táàgì ẹ̀ mọ́ mi ẹ má sọ fún mi wípé ò dẹ̀ tí ń kọrin Ọlọ́run sí àtòrí mo ṣe miss orí okó àtòbò yẹn pé Ọlọ́run ló ṣe mo ní gbogbo nǹkan tí mo dá dáradára ni nǹkan tí mo fẹ́ sọ lọ́sàn-án yìí ẹ̀yin obìnrin lè bínú èèyàn kan pè mí lọ́sàn-án yìí ó ní òun àti ìyàwó ẹ̀ ló jọ pè mí so ìyàwó ẹ̀ wá ń bá mi sọ̀rọ̀ ìyàwó ẹ̀ jẹ́ ọmọ ìlú ìyá mi Ọgbàgì ó wá ń sọ fún mi pé èmi number 1 fan ní mo like yín gan ọkọ ẹ̀ dẹ̀ ń takò lábẹ́lẹ̀ ọkọ ẹ̀ ní àǹtí yín ká ẹ má dá lóhùn ó ní kò gbà tiyín ó ní kò like yín rárá ó ló tó stage kan tóun bá fẹ́ lọ wò mí ó ní jealousy man setting ó lóun wá sọ pé ẹni tóun lọ wò bí ìyá ló ṣe jẹ́ sóun ó ní àwọn obìnrin mo ní wá sọ fún ẹ mo ní má bínú mo ní iná ilé lọmọ ẹranko wọn ń yá gbẹ̀yìn mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ni ò nífẹ̀ẹ́ mi mo ní ṣùgbọ́n ẹni tí ò bá láròjinlẹ̀ nìkan ni ò ní nífẹ̀ẹ́ mi ẹni tó bá láròjinlẹ̀ mo ní ó ní torí pé obìnrin yẹn nítorí pé mo like àwọn ọkùnrin ó ní mo ti máa support àwọn ọkùnrin jù mo ní ìyá tó bí ẹ tó bá nífẹ̀ẹ́ tó fẹ́ jẹ́ kó jókòó sílé even kó jàre ọkọ kò ní jẹ́ kò ní máa sọ lójú ọkọ ẹ pé ìwọ ló jàre á tún sì dá ẹ lẹ́bi ó lè wá pè ẹ sẹ́yìn kó wá padà wá bẹ́ẹ̀ kò ní dá ẹ lẹ́bi kò ní dá ẹ láre lójú ọkọ ẹ ìyá tó bí ẹ mo ní kábẹ̀lẹ̀tẹ̀ mo ní kì í ṣe pé mo like ọkùnrin mo ní àṣírí tó farapamọ́ tó farasin tí àwọn ayé ò mọ̀ látàrí feminism tí àwọn ayé ò mọ̀ látàrí position tí wọ́n gbé obìnrin sí láwùjọ àti lórílẹ̀-èdè látàrí misinterpretation miscommunication gbogbo nǹkan tó gbogbo position tó fún obìnrin àti position tó fún ọkùnrin ní àwùjọ mo lóun ni ò jẹ́ kí wọ́n mọ̀ wípé àwa obìnrin burú ju àwọn ọkùnrin lọ ó ní kí ni mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin yìí tó bí mẹ́wàá bá fẹ́ ṣèyàwó nu wọn a máa rí 5 nínú wọn tí ìyá wọn máa ti lójú inú tani má fẹ́ ọmọbìnrin yẹn o ṣùgbọ́n wọ́n á rọrí wọ́n láwọn á fẹ́ ọmọbìnrin tó ní kó má fẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn obìnrin yẹn máa ń mọ̀ pé fámílì ò fẹ́ jẹ́ kí wọ́n fẹ́ òun ṣé ìwọ kọ́ ló yẹ kó níwà rẹ̀ jù kó má jẹ́ kí ọkùnrin yẹn kí ojú ẹ̀ rí rédèrèdè mo láwọn ganan máa jẹ́ kí ọkùnrin ojú ẹ̀ rí rédèrèdè jù àwọn ọkùnrin yóò dẹ̀ nílé padà lọ sílé lọ sọ pé àwọn ti forí jálé agbọ́n wọn á máa forí tì ìmí àforítì á làlùyọ ìmí àforítì á gbabẹ̀kú ìmí àforítì ayé àbàjẹ́ mo ní ṣùgbọ́n tó bá jẹ́ obìnrin náà ní kó má fẹ́ ọkùnrin tó bá padà fẹ́ ọkùnrin yẹn tó kọ̀ dínú yọ̀ ẹbí á sì support ẹ̀ ará support ẹ̀ ojúlùmọ̀ á support ẹ̀ ó máa fúnra rẹ̀ padà lọ sílé lọ sọ fáwọn òbí pé ẹni kí n má fẹ́ lóòótọ́ mo fẹ́ mo ti forí jálé agbọ́n àwọn ọkùnrin àwọn òbí wọn á tún sì fà wọ́n mọ́ra ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ fọkùnrin àwọn àṣírí tí ó fara sí tí ò wọ̀n síta tẹ́lẹ̀ tó wá ń jáde òun ni ò jẹ́ kí àwọn táwọn á rí pé àṣírí àwọn obìnrin kan ti ń tú òun ló wá fà á tí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ò lè nífẹ̀ẹ́ mi tẹ́ ẹ bá dẹ̀ rí irú èèyàn tí Yínká jẹ́ èmi ní agídí gan pàápàá tí n bá ń sòótọ́ ẹ rí pé nǹkan méjì ni mi ṣe lórí ìkànnì bó ṣe drag mi tó bó ṣe fà mí tó kí wọnú fracas mo refuse mi ò wọ́ torí mo mọ̀ wípé ó máa ń ba ayé èèyàn jẹ́ kò kí ń jẹ́ kéèyàn ní lọ síwájú mo dẹ̀ mọ̀ wípé ọ̀nà tí ọ̀pọ̀lọpọ̀ wọn fẹ́ gbà láti pull me down ni mi ìwà gbà mi ìwọ fracas tẹ́ bá rántí pé mo ṣe títí bó ṣe ṣe tó òun ló ṣe fàtẹ́ pé bó o bá bú mi tó bá ń bú mi tí àwọn èèyàn bá wo show tó ti ń bú mi 10 nínú àwọn tó wò mo sọ fún yín wọ́n á lọ sórí platform mi wọ́n wá lọ check pé ta ni Yínká nínú 10 yẹn 8 máa dúró sórí platform mi bẹ́ẹ̀ náà ló ṣe máa ṣẹlẹ̀ tẹ́mi bá dá ẹni tó ń bú mi lóhùn tí bá ń déyàn tó ń bú mi lóhùn
àwọn èèyàn máa wò pé ẹni tí Yínká lè dá lóhùn yìí ta ló nítọ̀hún, wọ́n á lọ wá péèjì ẹ̀ lọ. Tó bá wá péèjì àwọn tí mò ń dá lóhùn yẹn, wọ́n wá péèjì wọn lọ. Nínú 5 tó bá wá péèjì wọn lọ, 3 á tẹpa sórí péèjì yẹn torí gbogbo àwọn 5 yẹn ò lè nífẹ̀ẹ́ mi. So 3 á tẹpa. Kírú yẹn má bá ṣẹlẹ̀. Number 1 reason tí mi ṣe kí n dẹ́nikẹ́ni lóhùn torí mi ìfẹ́ fún èèyàn kankan ní anybody látọ̀dọ̀ mi. Especially ẹni tí bá mọ̀ pé wà evil. So o bá bú mi dè ní dọ̀là mi ní dẹ́ lóhùn. Reason tí mi ṣe ní dẹ́ lóhùn ni pé mi ìfẹ́ káwọn èèyàn lọ search fún page ẹ látara nǹkan tí mo bá ń sọ. Mi ní dárúkọ ẹ, mi ìfẹ́ káwọn èèyàn lọ wá page ẹ, mi ìfẹ́ káwọn èèyàn lọ mọ̀ ẹ́, but ìwọ máa dárúkọ mi, ìwọ máa bú mi torí bó ṣe ń bú mi, èèyàn 10 tó bá wò nínú bú mi, wọ́n ń bọ̀ wá bá mi. Nínú 10 yẹn 8 á dúró tì mí, 2 á padà sọ́dọ̀ ẹ. But èmi ò wá ní fún ẹ ní opportunity yẹn rárá. Mi ní bú ẹnikẹ́ni débi pé wọ́n á ní ẹni tí Yínká lè dá lóhùn yìí, ẹ jẹ́ ká lọ wo page ẹ̀ báwo ló ṣe jẹ́, mi ní fi àyè yẹn lẹ̀. Mo tún reiterate, mo tún sọ fún yín pé kẹ́ bá lè mọ̀ pé mi ní fi àyè yẹn sílẹ̀ kí àwọn èèyàn tí ara mi kan follow ẹ, mi ní fi àyè yẹn sílẹ̀. Mi ní fi àyè yẹn sílẹ̀ káwọn èèyàn tí ara mi kó lọ wo page ẹ, káwọn èèyàn tí ara kí tún fi àyè yẹn sílẹ̀, àwọn tí wọn ò tí wo show tẹ́lẹ̀ kí wọ́n padà lọ wò. Mi ní fi àyè yẹn sílẹ̀. Ibi tí mò ń lọ ni mò ń lọ. Whatever happens, kéèyàn fò báyìí, kó forí, kó fò, kó bọ̀. Etí bá ti dá lóhùn kò wà relevant. Àkó mi ní sọ̀rọ̀. Nígbà bá yá, tẹ́ o bá ti bú mi, àwọn tó bá jẹ́ abiyamọ tó ní ìmí nínú, tẹ́mi Ọlọ́run wà nínú wọn, wọ́n á pè ẹ́ ní kọ̀rọ̀ pé wá arábìnrin kí ló fẹ́. Ẹni tó ń sọ̀rọ̀ fún títí kò kúkú dé ẹ lóhùn, ó rí pé ó ti ń di wèrè díẹ̀díẹ̀. Wọ́n á bẹ̀ sòótọ́, àwọn tó bá jẹ́ èèyàn wọ́n á bẹ̀ sòótọ́ ọ̀rọ̀ pé ẹni tó ń bú yìí kò dé ẹ lóhùn, ó sọ́sọ́ kò dé ẹ lóhùn, wọ́n á bẹ̀ sòótọ́. Ńgbà ó bá ti sọ ní kọ̀rọ̀ tó bá gbọ́, tó bá yá wọ́n á disgrace ẹ gbagba. So mo tún fi dá yín lójú pé mi ní dẹ́ni kankan lóhùn, ẹni kankan má dẹ̀ gbé nǹkan kan wá bá mi. Ẹni tó bá wá gbé wá bá mi pé èèyàn kan bú mi bí kan, èèyàn kan sọ̀rọ̀ mi kan, tó bá wá gbé wá bá mi, Ọlọ́run àánú Ọlọ́run ò ní dúró, kò ní wà lórí ẹ̀ mọ́ láti ràn díran ẹ̀. Ẹ má gbé wá bá mi, mi ò fẹ́ rí. Ẹ má tiẹ̀ sọ. See no evil, hear no evil. But mo sọ fún yín pé mi ní dẹ́nikẹ́ni lóhùn torí ẹni tẹ́mi bá lè dá lóhùn, àwọn èèyàn máa rush lọ sórí page wọn onítọ̀hún. So mi ìfẹ́ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. But ó pè mí, gbogbo èyí tẹ́ ń ṣe show fún mi, Ọlọ́run á fún máa bá mi fún yín ní energy. Torí ẹ̀yin gangan, ẹ̀yin lẹ expose page mi. Ẹ̀yin lẹ advertise page mi. Tẹ́ bá ti bú mi báyìí, 10 ń bọ̀ lórí page mi, 10 yẹn 8 á dúró. Honestly, wo Ọlọ́run Olódùmarè, analysis yẹn nìyẹn. Mo fi gbogbo Ọlọ́run nǹkan t'Ọlọ́run dá mọ́ mi, mo fi ṣẹ̀rí. 8 á dúró sórí page mi tẹ́ bá ti bú mi. Kódà kó má dárúkọ mi, tó bá ti ní ìyá lókólóbò, wọ́n ti mọ̀ pé èmi ní kò sọ ẹyẹ méjì jáde yẹn, wọ́n máa wá page mi ṣá ni. Kó má dárúkọ dẹ̀ sí bó ṣe fẹ́ ṣe tó ní dárúkọ mi, tó ní táwọn èèyàn ní mọ̀ pé mi ló ń bá wí. Ẹlòmíì àníta ló ń bá wí lórí comment section, wọ́n ti máa ní Yínká TNT ló ń bá wí. Yínká TNT yẹn báyìí àwọn èèyàn máa wá page mi ni. 8 á dúró nínú 10. Ṣùgbọ́n èmi mi ní jẹ́ kó jàǹfààní kankan lára mi. Mi ní dárúkọ ẹ, mi ní ṣe show fún ẹ, mi ní dẹ́ ẹ lóhùn. Anybody. So àwọn tó ẹlòmíì tí Ọlọ́run bá ń gbé nínú ẹ̀ ló máa pè ẹ́ lẹ́yìn pé ẹni tó ń bú yìí kò dẹ́ ẹ lóhùn. Òun ni mo dẹ̀ ṣe wá tún wá sọ fẹ́yìn abiyamọ, ẹ máa ṣọ́ra yín. Ọ̀rọ̀ tí ò bá kàn yín gbà mí, ẹ má dá sí. Èpè kékèké, ẹ má máa forí gba èpè àdàbí lórí social media. Àwọn ọmọ tẹ́ ń jẹ́ kó máa forí gbèpè yìí, àwọn ọmọ yóò ṣe nǹkan kan. Ẹni tó bá sọ pé èpè ò kí ń jà, ẹni tó bá ní àdúrà ò kí ń gbà, lọ́sẹ̀ kan kó dúró sínú yàrá kó máa gbére ẹ̀ ṣépè tọmọtọmọ, ló máa fi mọ̀ pé àwọn yìí ó ní agbára. Ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín, bí gbogbo èpè ò jà, béèyàn bá ti sọ pé àdàbí tí ń bá ṣẹ̀ ẹ́, àdàbí tí ń bá kọ́kọ́ wá bá ẹ, àdàbí tí ń bá nínú bí ni sí ẹ, kò sí èpè tó jà tó láyé.
ibi wa máa sọ̀rọ̀ tèmi níta èmi á dẹ̀ máa bẹ́ẹ̀ pé àdàbí nínú kọ̀rọ̀ yàrá bí n bá ti wẹ̀ báyìí máa mú kàárín mi máa kì sínú òbò orúkọ tí gbogbo ayé ń pè ẹ́ máa pè ẹ́ nínú bathroom níwòwò máa dẹ̀ máa bẹ́ẹ̀ wá èpè àdàbí gidi torí pé mi ò ní bá ti rí ẹ àbí tó bá ti sọ fún mi tí mo dẹ̀ mọ̀ pé mi ò ṣẹ́ tí mo mọ̀ pé mi ò ní nǹkan kan against ẹ inú bathroom níwòwò ni máa ti parí iṣẹ́ ìwọ náà lọ ṣe tiẹ̀ níwòwò kó o pe àdàbí lé mi lórí ká wá wo àdàbí tó ká wá wo bóyá àdàbí yẹn máa ṣẹ torí mi ò ṣẹ́ mi ní ṣẹ́ mi ní kọjá àyè mi ní wá sọ́dọ̀ ẹ mi ní ta sí ẹ so tẹ́bi òun yẹn ń gbọ́ yìí gbogbo ẹni tí mi bá ti ṣẹ̀ inú bathroom nígbà tí n bá ń wẹ̀ níwòwò èékánná àárín nínú òbò ló máa parí iṣẹ́ wọn ìwọ náà mò ń sọ fún ẹ ìwọ náà lọ sínú bedroom níwòwò kó kí èékánná kó wá máa pe àdàbí lé mi lórí bóyá ó máa ṣẹ ẹ ń jẹ́ ká máa ṣọ́ra kó ṣe gbogbo orí ló ṣe é forí bájà ọ̀pọ̀lọpọ̀ lẹni tó fi tọ́tídú sínú tó máa bá yín jà ní kọ̀rọ̀ tẹ́ ẹ̀ ní mọ̀ pàápàá ẹni tó bá ti lè ní àṣẹ àti pé àdàbí lé ẹ lórí tí ò ṣẹ́ ẹ máa ṣọ́ra ẹ má máa dá sọ̀rọ̀ tí ò bá kàn yín ẹ̀yin tẹ́ bá ti bímọ bẹ́ẹ̀ bá ti torí ara yín ṣe ẹ ti torí àwọn ọmọ yín ṣe ìwàhálà tí ìyá ń ṣe lórí ọmọ ò kéré èèyàn sì dákòrò ń gbàdúrà àdúrà ò tí ì gbà lórí àwọn ọmọ kó tún wá máa báyàn fi èpè lé orí àwọn ọmọ ṣó wọ̀ tiẹ̀ ṣá ṣé ọ̀rọ̀ ayé ìwọ̀ tiẹ̀ kéèyàn forí ọmọ gbèpè ṣá ṣé ọ̀rọ̀ social media ṣó wọ̀ tiẹ̀ kéèyàn forí àwọn ọmọ èèyàn gbèpè ṣá ẹ jẹ́ ká máa ṣọ́ra ẹ jẹ́ ká máa ní ìbẹ̀rù Ọlọ́run tá bá ní ìbẹ̀rù Ọlọ́run tí ẹ̀mí gbabí má gbabẹ̀ ẹ̀mí Ọlọ́run tó wà nínú èèyàn tí ò bá ti sọ fún ẹ pé nǹkan tó ń ṣe yóò dáa ó ti di òkú ó ti di òkú ọkọ̀ rìn lásán ni ẹnikẹ́ni tí ẹ̀mí ẹ̀ ò bá máa sọ fún ẹ kó máa direct ẹ torí tí ẹ̀mí mímọ́ bá ń direct ẹ àwọn nǹkan míì wà tó ò ní sọ kì í ṣe pé ò ní dẹ́ṣẹ̀ àwọn ìwà míì wà tó ò ní ṣe nítorí àwọn ọmọ yín àwọn ìwà míì wà tó yẹ kẹ́ ẹ ṣe bọ̀ tẹ́ ẹ bá wà selfish kẹ́ wà self-centered ẹ máa rántí pé àwọn ọmọ mi èpè ò kí ń sọlẹ̀ sí jù ẹni tí ò bá ṣẹ̀ ẹ́ má lọ forí jálé agbọ́n má dá sọ́rọ̀ ọlọ́rọ̀ tí ò bá ṣe nítorí tiẹ̀ nítorí àwọn ọmọ ẹ máa jẹ́ ká máa ṣọ́ra ẹ jẹ́ ká máa ṣọ́ra a sì ń gbàdúrà lórí àwọn ọmọ ó sì ń rákòrò ká ń bèlè tẹ wípé kó tún wá máa fi èpè sí àwọn ọmọ ọlọ́mọ tí ò mọ nǹkan kan ẹ̀yin ìyá gbogbo ẹ̀yin ìyá ayé tí yín ò ní bàjẹ́ o ẹ jẹ́ ká máa ṣọ́ra ọ̀pọ̀lọpọ̀ yín dẹ̀ máa ní olórí burúkú òṣì ọ̀rọ̀ okó àtòbò kò gbẹ́nu ẹ ẹ̀yin lẹ máa mọ ẹni tí Ọlọ́run ń gbé nínú ẹ àbí Ọlọ́run nìkan ló mọ ẹni tí Ọlọ́run ń gbé nínú ẹ ẹ jẹ́ ká máa ṣọ́ra ìyẹn gbọ́ Chita Ojoko lórí show tí mo ṣe lánàá ọkùnrin kan send voice note kan sí mi mo fẹ́ ká jọ gbọ́ voice note yẹn la máa deliberate lé lórí mi ti fẹ́ sọ̀rọ̀ kọ́ máa ní ó kúkú ti dájọ́ kí ló wá gbé wá fún mo fẹ́ ká jọ gbọ́ òun mo fẹ́ ká jọ deliberate pé ṣé ẹ feel pé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ mo bọ̀. Good morning. Mo bọ̀ ẹ jẹ́ kí n play ẹ̀ka mo fẹ́ ká jọ gbọ́ voice note yìí. Yeah, I'm very, very sorry to disturb you as regards this. But mo kàn fẹ́ pé àkíyèsí yín sí nǹkankan based on this your video that you just posted. Mo jẹ́ fan ní. Fídíò tí mo post lánàá náà sọ yẹn nípa ọkùnrin tí ò bá ti máa treat obìnrin. What you just said. Ẹ máa gbọ́. Àmì ìdẹ́fẹ́ jẹ́ kẹ́ bá mi wò from another perspective. Gbogbo nǹkan tẹ́ sọ right actually. But if I may just put this to you. How about in the situation tó jẹ́ wípé ṣe mọ̀ pé bó ṣe wà lọ́kùnrin náà ló wà lóbìnrin tó tẹ̀ discuss yìí tẹ̀sán yìí. We have some women that fall into this kind of category tó jẹ́ pé bàbá ló take gbogbo responsibilities yẹn. Yeah, I as an example. Ẹ mú yẹn o. Jẹ́ pé bàbá mi ló take responsibility as a person. I don't want to go into it in deep. Ẹ mú yẹn dání. Ẹ mọ̀ pé nǹkan tí mo sọ lánàá láàárọ̀ àná ni pé tó o bá ti ṣẹ̀tọ́ ẹ lórí ọmọ o láti ní peace pẹ̀lú màmá wọn otherwise àwọn ọmọ yẹn ò ní gbà kó treat màmá wọn bẹ́ni pé wọn kò wà relevant òun ló fẹ́ wá sọ̀rọ̀ lórí ẹ̀ ó ní how about the case pé bàbá ló look after àwọn ọmọ yẹn ẹ máa gbọ́ o.
Sorry, Auntie Yinka, good morning. Yeah, I'm No. very sorry to this. And I have a mother. Number 2 ni pé based on in the best story, how about in the situation tó jẹ́ wípé ìyá ó ní bad, how am I supposed to put it? Ó jẹ́ èèyàn tó jẹ́ pé kò wà submissive sọ́kọ. Ṣé ẹ̀ ń gbọ́ nǹkan tí mo sọ? Kò wà submissive. And along the line, ó hùwà oríṣiríṣi ṣá. Maybe due to the fact pé ọkọ yẹn kò tí tètè make ẹ̀ àbí nǹkankan, but she overreacted and they parted with Oh God. bímọ. I don't want to make it direct also. Kálá kó ti bímọ méjì ọ̀tún pé kìíní kó ti bí àwọn ọmọ méjì or mẹ́ta ọ̀tún. Ó wá lọ ọkọ yẹn ṣáà filẹ̀ lọ torí àwọn character yẹn. Ó wá ń dá ó ń train ọmọ bọ̀ torí orí èèyàn tó jẹ́ pé àwọn ọmọ yẹn wà lọ́dọ̀ ẹ̀. And she doesn't want the people to those children to see her as a bad person. Meanwhile, ọkọ tó filẹ̀ lọ ó ń ṣẹ̀tọ́ lórí àwọn ọmọ yẹn. Àwọn ọmọ yẹn wà within our own reach. Ó jẹ́ kó understand pé òun lòun ti ń cater fún ẹ máa gbọ́rọ̀ yẹn o. àwọn ọmọ yẹn responsibilities àwọn ọmọ yẹn is not their father. Bàbá ló dẹ̀ ń ṣe gbogbo nǹkan. And the man has remarried, ó ti settle down and is living fine. In such situation, báwo lẹ ṣe fẹ́, and those children are seeing their father as somebody that is very, very bad. How do we explain that? Bàbá ló ń sọ school fee. Olójú ìlójú àwọn ọmọ ìyá ló ń ṣe gbogbo ẹ̀ ló sọ pé òun gbé gbogbo lóòótọ́. Number 2, as small as I am, based on my experience and things I've seen, I discovered most women tó bá ń dá sáyà dé responsibility ọmọ ìdá ó ń ṣe wọn tó ń ṣe maybe kí n má lo pé bí ọkọ kan tó jẹ́ pé wọ́n iṣu ọ̀jọ̀jà ló nífẹ̀ẹ́ lọ́kọ tó fi ń fẹ́ǹsẹ̀. Have you ever think of it pé most wọn nígbà tó bá yẹ kí wọ́n jẹ ọmọ yẹn sickness ló máa ń gba position yẹn mọ́ ọ lọ́wọ́. Sickness ló máa fi ń lùgbà. I don't know if what I want to bring out of it is that the first point is that I'm not convinced enough that husband and wife should break up in the first instance for one reason or the other. Torí àwọn ọmọ yẹn. I don't know if you are getting my point. I'm getting your point 100%. Tó bá break up, àwọn ọmọ yẹn gan ni ìyá máa jẹ. Number 2 ni pé tó bá break up, tó bá jẹ́ ìyàwó ló pa àwọn ọmọ kó gbọ́dọ̀ gbà kóun nìkan dá sáyà the responsibility yẹn. Àmọye ìgbà mi tó jẹ́ pé some parents they will know it just because maybe let me use the word some mother now for example. I'm trying to balance my message. You understand? Tẹ́ pé tóun nìkan bá dá sáyà dé ó máa wọ̀ lọ́rùn nínú àìjẹ́ nínú gbogbo oríṣiríṣi nǹkan ló máa là kọjá. Ẹlòmíì kan lè di tó yẹ pé a máa bọ́ ọkùnrin míì sùn just because you just want to ensure that those children are fine. But at the end of the day, ẹ máa rí pé they will not even have peace within them. So a lot of things like that are happening. But this is my own submission that most things tó máa ń ṣẹlẹ̀ láàrin ọkùnrin àti obìnrin ọkọ àti ìyàwó ó máa ń deep ju ojú tá a máa fi ń wò lọ in any marriage. The core reasons why they are fighting, it is always unknown to people. I want you to mark my words for me this morning. Ẹ máa dé gbogbo nǹkan tó sọ pé ẹ la máa sọ̀rọ̀ lé lórí o. Most of them, and most àwọn èèyàn kì í máa ń mọ̀. They will not tell you what is actually happening between them. So this is what I want to say. Based on nǹkan tẹ́ ẹ̀ sọ yìí, lóòótọ́ àwọn ọkùnrin ńlá gidi. Even according to gbogbo nǹkan tẹ́sìn tá à ń sọ pé à ń sìn, ó ní kóbìnrin wà submissive. Kò sí bọ́kùnrin ṣe lóun ìyá wòlé tó. Máa ń gbọ́ program yìí for years máa ń gbọ́. Tó bá wà submissive, there are some certain things that the husband will do tó yẹ pé kò ní lè díẹ̀ pẹ̀lú ẹ̀. Tó yẹ pé tó máa sọ ó jẹ̀bi ẹni yìí. But even with that, obìnrin kò proper for me kóbìnrin dá nǹkan ṣàyà dé nǹkan. Ṣé I understand? Me mo bí I get point. So what I just want to say is that I don't know if there is a way you can help us balance it. Màá balance ẹ̀ sí lórí show yìí. Màá balance ẹ̀ bàjẹ́. Àmọ́ obìnrin náà tó ní ìgbéraga. Tẹ́pẹ́ tó bá l'opportunity báyìí, pípọ̀ pẹ̀ ò jámọ́ nǹkan kan ni. Màá balance ẹ̀ inú yín gan máa dùn. Máa ń jẹ́ the first opportunist. Tọ́lọ́ bá máa ṣe àánú fún ẹni kejì. Times 10 of what the initial person has ló máa jẹ́.
So I just want a balance for me as a Wàá rí person. balance, That's don't why worry. I'm sending you this text, this voice note this Okay. morning. Mo rò pé wọ́n tó send message, mo rò pé wàá gbọ́ kinní. But maybe let me add this to it. I'm still very, very young. But let me add this to it. I as a person, King Waram, give the example. There was a time in my life that I had nothing. That's nothing. I mean nothing. My wife got a job. She got a good job. Federal government appointment. Then, most of what I'm not doing at all, I am doing my best. Because I was actually into music then, into music production. But the money is not enough compared to what she's earning then. So, but suddenly, based on the content on pride, I begin to see my wife's reaction. Her reaction changed. Of course, which is normal. But along the line, I discovered mainly Emo. Baba Soya saw this zid for me. And I begin to worry, what is wrong? Why are you like this? What is going on? Blah, 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 blah. Just because suddenly, mo le da jẹun nílé gan. Tó bá dọ̀rọ̀ sex gan ló máa fún mi condition and terms on how to go about it. Then I called her one day. I was worried. It got to a stage that I am depressed. Do you understand? Don't affect me. I went to the hospital. One more. At what age? BP meeting rise for their normal level. What do I want to bring out of it? I sat her down. I begged her. Then I said, "Did you think this is how we will continue to live our life?" Yes. I told her that it cannot continue like this. I am well read. So, but you don't need all these things you're doing. And I know I'm trying my best, but it's not enough. I know. And I'm not being lazy. That was what I told her then. She doesn't want to listen. The trousers they are putting on, the kind of wears they are putting on, kind of this, kind of that. She dress this I'm supposed to be dressing. I said, is it that I don't want to dress like that? I do not have it. And the little I had that I'm putting on, good ladies are appreciating it outside. How come? What is wrong? Blah, blah, blah. But to cut it short, as God will have it, the table turns. I am collecting times 6 of the salary federal government is paying her. Then after that she knew, she was looking for a way to, I did not divorce her even today, to come back. But at times when I remember all the things she has done, I feel bad. I never stopped my responsibility over my children, even over her. But she knows within herself that something has changed. The way she will talk to me before, the way I will handle things before, I don't even have such time with her again. So I'm just saying as a person, okay, let's assume what she has done for me, I just decide I want to go and marry another lady or I want to go and start another new life somewhere. There's nothing she will do. She can only tell those children, I am not responsible. Let's assume I did not even do anything on them. So I am this and that. I will start a new family and I will live my life. God is my witness. So it can never, okay, but most often my choice to be sure to go mama banally, sure to be all in changing. Eventually, God came in for me. And it was amazing, beyond that expectation, far, far beyond that expectation. What do I want to bring out of it is that, wow, vis-a-vis me. There are some women like that are full of themselves, including some men as well. Be Ecclesiastes chapter 3. If God says, one thing about God is, if He had promised you that a man that or a woman that you start making it at the age of 35 or 36, the time everything will change. The whole narrative will change. So what do I want to say is that both ọkùnrin àti obìnrin. But the best thing is that can you apply wisdom? Yes. Now, ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ nǹkan kan fún yín.
ẹ máa sọ pé submissiveness kò sí nǹkan tó ń jẹ́ submissiveness kankan níbì kan. Ìfẹ́ lobìnrin máa ń ní. Ìfẹ́ ló máa ń sọ obìnrin di arìndìn. Kó tó lè sọ pé obìnrin wà submissive, ìwọ gẹ́gẹ́ bí ọkùnrin, ìwọ má lówó lọ́wọ́ kó má rí jàjẹ. Ìgbà yẹn ló máa mọ̀ bóyá obìnrin wà submissive. Ipò olówó lọ́wọ́ kò sóbìnrin kankan tó wà submissive. Ìfẹ́ lobìnrin máa ń ní. Tóbìnrin máa ń ṣe gbẹ̀gbẹ̀gbẹ̀ ránkàdédé níwájú ọkùnrin kan, ayé ọkùnrin yẹn ò bàjẹ́, ọkùnrin yẹn tàṣẹ lé ẹ̀ pa ni. Owó ló jẹ́ kóbìnrin máa respect ọkùnrin yẹn nínú ilé, kì í ṣe pé bóyá ó respect ẹ̀ nítorí ọkùnrin. Ìfẹ́ lobìnrin máa ń ní. Ìfẹ́ dẹ̀ máa ń sọ wọ́n di arìndìn. Bọ̀ yí pé obìnrin kan wà submissive, owó ni Ọlọ́run kó jọ kó má gba àṣẹ lọ́wọ́ ọkùnrin. Tí ọkùnrin bá ní àṣẹ, kí ló ń pè ní àṣẹ? Owó tó lè fi tọ́ inú ilé ẹ̀. Obìnrin fúnra rẹ̀ máa wà submissive. Submissiveness yẹn máa wọlé. Ẹ jẹ́ kí tí wá sọ nǹkan kan fún yín. Bọ̀bọ́ yìí ní òun ò believe pé kí ọkùnrin àti obìnrin divorce ní láti wà fún àwọn marriages kan. Ó láti wà. Oníkálùkù láti máa lọ lọ́nlọ́ ẹ̀. Bọ̀ ṣé kí wá sọ tòótọ́ fún yín, níbi tí àwọn obìnrin burú dé, àwọn obìnrin kan máa ń mọ̀ tí mo ṣe máa ń sọ fún ọkùnrin wípé gbádùn ara ẹ, ṣe life insurance ara ẹ. Obìnrin ti ní life insurance already, either you like it or not. Ọmọ obìnrin ní life insurance obìnrin. Ọkùnrin ṣe máa struggle fún life insurance ẹ lẹ́níwájú ọmọ ni. Jẹ́ ń sọ fún ẹ kí obìnrin má gbọ́ bùkátà kó ṣọ́ lọ bí orí tó ṣọ́gi, kó jẹ́ ìwọ bàbá nìkan ló tọ́ ọmọ yẹn. Tó bá ṣọ́ra wà lose life insurance ẹ níwájú ọmọ yẹn máa pàpà fi ẹ́ ṣe life insurance màmá ẹ̀. Mo máa sọ fún yín pé kó tó sì kí ọjọ́ iwájú ọkùnrin ọmọ tó mọ ìrìn tó máa rìn níjọ́ iwájú, kọ́kọ́ sì kí ọjọ́ iwájú tiẹ̀ lẹ̀. Kọ́kọ́ ṣe life insurance ayé ẹ lẹ̀. Kọ́kọ́ ní nǹkan tí wọ́n máa dúró lẹ̀. Kọ́kọ́ ní nǹkan tó máa dòde jókòó délé kó tó sì kí torí ó ṣe fọ́mọ ó ṣe fọ́mọ o. Jẹ́ sọ nǹkan kan fún ẹ. Ìwọ ló lè má ṣe nǹkan fọ́mọ kó padà jìyà ọjọ́ alẹ́ tó bá ní life insurance. Bí ọmọ ò bá ṣe nǹkan, bí ìyá ò bá ṣe nǹkan kan fún ọmọ ẹ̀, àwọn wèrè society máa pariwo, wọ́n máa wàásù sí etí ọmọ yẹn wípé ó lóyún ẹ̀ fóṣù 9. Tó bá tiẹ̀ rojọ́, ó yẹ kó rojọ́ ìjọ tó ń ṣe nínú labour. Wọn ò ní sọ pé òbí ni kò tó ń wo ni. Wọn ò ní parú òwe yẹn fún ọkùnrin láyéláyé. Wọn ò ní parú òwe yẹn fún ọkùnrin pé òbí ni kò tó ń wo ni. Wọn ò ní pa níwájú ọkùnrin o. Wọ́n máa lọ pa fún obìnrin wípé pa fún ìyá àtọmọ pé bí ò bá bí ẹ tó bá jẹ́ wípé ó ti ṣẹ́ oyún ẹ̀ dànù ńkọ́. Wọn ò ní pa fún pé bí ò bá tiẹ̀ ṣẹ́ oyún ẹ̀ bó ṣe bí ẹ tó bí ẹ sáyé tó wá ń jìyà ńkọ́, wá ní gbogbo nǹkan tó dà lénìí òun ṣáà ló fún ẹ láyé. Àìmọye oyún téèyàn máa ń ṣẹ́ kò ṣáà ṣẹ́ oyún ẹ. Bó bá tiẹ̀ jẹ́ pé bàbá ẹ ló ṣe bí ẹ sílẹ̀ báyìí, bàbá ẹ ló tọ́jú ẹ, bàbá ẹ ló gbé ẹ lọ school, bàbá ẹ ló ṣe gbogbo ẹ̀, wọn ò ní ròyìn mọ́ o. Mo ṣe sọ pé ìwọ ọkùnrin wá insurance life tiẹ̀ kó o tó ṣe insurance ọmọ àti ìyàwó. Torí pé o ò ní ayọ̀lé wípé o máa padà jẹ èso ọmọ yẹn. O ò ní ayọ̀lé wípé o máa papà ní attention tí ọmọ yẹn máa fún ìyá ẹ̀. Kó jẹ́ pé ìwọ ló gbé ọmọ yẹn àfi tí ìyá yẹn bá ti kú. Tí ìyá yẹn bá ti kú tí ọmọ yẹn ò rí gbà. Tó bá ṣọ́ra gan tí àwọn family ìyá bá ní influence lórí ọmọ, wọ́n lè má jẹ́ kó jèrè ẹ̀. But tí ìyá yẹn bá ti kú, tí ọmọ yẹn ò mọ parent méjì yàtọ̀ sí ìwọ nìkan fine. But sórí tí ìyá yẹn bá sì wà lórí ilẹ̀ alààyè, kó tọ́jú ọmọ yẹn láti ìkókó kó gbé sókè. Àwọn ọmọ yẹn á mọ̀ ìyá wọn. Àwọn èèyàn á wàásù fún wọn pé ó ṣáà fún ẹ láyé. Tí kò bá bí ẹ sílé ayé, ṣé wọ́n tiẹ̀ lè parọ́ pé ṣe bí bàbá ẹ ní kí wọ́n lọ ṣẹ́ oyún yẹn. Tó bá mọ̀ pé bó ṣe máa rìn ní kò ní kọ́ lọ ṣẹ́. Ìyá ẹ tiraka nínú àìsí, nínú kíní kan ó abandon nìyí. Àwọn á máa ro ẹjọ́ ìkà, wọ́n máa wàásù orí burúkú. Ńgbà tí ìyá ẹ wà ní oyún, ó abandon ẹ̀ toyún, ó wá bímọ tán, ó wá bẹ̀rẹ̀ sí ní tọ́jú ẹ. Tí ò bá bí ẹ sáyé ńkọ́, ṣó máa ló máa nípò tọ́jú nǹkan kan bó ṣe máa mú orí ọmọ yẹn tó máa tàn ẹ̀ lélẹ́yìí.
lọ ṣe insurance ìgbésí ayé ara ẹ gẹ́gẹ́ bí ọkùnrin kó tó ṣe insurance kankan tó bá ti secure life ara ẹ tó ní kó secure ọmọ ní kó secure ìyàwó bó bá ti obìnrin ló máa ń tọ́jú ọmọ pé òun tọ́jú ẹ̀ nítorí ọjọ́ iwájú òun á jẹ ebi ló máa pẹ́ kú o yẹn kọ́kọ́ bá nínú obìnrin ló máa ń tọ́jú ọmọ pé òun tọ́jú ẹ̀ dọjọ́ iwájú tó dẹ̀ ní 100% assurance pé tóun ò bá kú tí nǹkan kò bá ṣe òun máa ọmọ òun máa sọ fún un ọkùnrin ò ní assurance ò ní ayọ̀lé ipe tó o bá tọ́jú ọmọ òsì kí ọjọ́ iwájú ara ẹ̀ lẹ̀ lọ ṣe life insurance lọ sí kí ayé ẹ̀ kò make an irresponsible father tó bá ti secure ayé ẹ̀ tó mọ̀ pé tó bá dálé ní tẹ́gbẹ́ bá regbé tí ìyá bá mú ọmọ tọ́mọ mú ìyá ìwọ náà ní nǹkan tó máa fall back sí otherwise ó ṣeéṣe kó o lè ló máa yà nídùú kó lọ yà ní kinní kan jẹ́ kí wá sọ bí tí àwọn obìnrin kan burú dé fún ẹ táwọn àwọn obìnrin kan tó bá rí wípé ọmọ nífẹ̀ẹ́ jù oúnjẹ lẹ́nu jù tí wọ́n bá ṣe naturally wọ́n á ṣe spiritually ó ṣẹlẹ̀ tí mo mọ̀ ni so nígbà míì ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tẹ́ rí tó kó jáde tó ń dá tó ọmọ yìí kò ṣe gbogbo wọn ní bàbá ọmọ òwò ẹ̀yìn o kò ṣe gbogbo wọn ní bàbá ọmọ ò fẹ́ ṣe o obìnrin míì gan àdúrà ẹ̀ ni pé bó torí kó ti believe pé ọmọ nífẹ̀ẹ́ ọmọ yìí máa nífẹ̀ẹ́ bàbá ẹ̀ kò ní sọ nǹkan tó dáa wọn bàbá gan á fún lówó pé owó ọmọ mi rèé owó school rèé kò ní jẹ́ kí ọmọ mọ̀ wípé bàbá wọn ń ṣe nǹkan kan kò ní jẹ́ kí ọmọ mọ̀ pé bàbá yín ló sanwó school bàbá yín ló ṣe nǹkan kan nítorí pé kò fẹ́ káwọn ọmọ yẹn máa gbọ́ nǹkan tó dáa nípa bàbá wọn àwọn nǹkan tóun sọ yẹn negativity tó ti fi sínú orí ọmọ tó máa fi fìyà jẹ bàbá wọn lọ́jọ́ iwájú òun nìkan ló fẹ́ káwọn ọmọ yẹn rí kò ní jẹ́ káwọn ọmọ yẹn rí the good side of the man even bí wọn ṣe sí ó ní mo ṣe máa ń sọ pé bó o bá máa sanwó school ọmọ tí wọn ò bá sí lọ́dọ̀ ẹ̀ mọ́ lọ sí school ọmọ ní kó pe ọmọ jáde kúrò nínú kíláàsì sọ fún ọmọ yẹn nínú proprietor office pé school fees yẹn ni mo wá san kó dẹ̀ gba rìsíìtì lórúkọ ẹ̀ torí pé tó bá kó fún ìyá wọn tí wọn ò sí lábẹ́ kò ní sọ fún wọn àwọn obìnrin míì níbi tí wọ́n yọ lórí burúkú dé wọn ò ní sọ fún àwọn ọmọ yẹn in tí ò dáa ni ọmọ yẹn máa gbọ́ ọmọ yẹn ò ní gbọ́ pé ohun rere kan ti ọ̀dọ̀ Násárẹ́tì yín jáde níbi táwọn obìnrin míì burú dé níbi táwọn obìnrin míì ń ṣe dé wọn ò gbàdúrà kó rí jájẹ débi tó máa rí ọwọ́ yọ fáwọn ọmọ ẹ̀ wọ́n á dẹ̀ máa sọ lẹ́yìn pé kò wà responsible ṣùgbọ́n wọn ò fẹ́ kó tiẹ̀ wà responsible kó lè jìyà alẹ́ ni mo ṣe ń sọ fún ẹ wípé oríṣiríṣi ọ̀nà ni obìnrin fi ń wá ìyà ọjọ́ alẹ́ lẹ̀ fún ọkùnrin ìwọ ni kó ṣe insurance kó secure ìgbésí ayé ẹ lẹ̀ lọ́jọ́ alẹ́ ṣe life insurance mi sọ pé kó lọ register sí insurance company o ṣe nǹkan lẹ̀ fúnra ẹ ọ̀nà oríṣiríṣi tó bá rò bóyá wọ́n máa kó lọ sóbìnrin nìkan ẹ lè jọ wà nínú ilé kó máa yàgbẹ́ sípò kó máa gbé kátẹ́tà kóbìnrin dẹ̀ tiẹ̀ mọ́nu yàrá kan ò lágbára tó fẹ́ tà sí bẹ́ẹ̀ tó bá ti ṣe tó bá ti wojú ilẹ̀ bó jẹ́ kó lọ sí kí ọmọ kékeré pẹ̀lú bò tó máa bímọ fún ẹ tẹ́ pé ọmọ yẹn wá máa tọ́ ọmọ yẹn ọmọ kékeré yẹn ò ní fẹ́ kí ọmọ yẹn kú kò dẹ̀ ọmọ kékeré yẹn ò ní fẹ́ kó kú toró mọ̀ wípé wàá bá òun tọ́ ọmọ òun dórí oríṣiríṣi ọ̀nà lobìnrin máa fi ń sì kí ọ ìyá alẹ́ nígbà míì obìnrin tẹ́ rí tó kọ́ ọmọ kúrò lábẹ́ ọkùnrin tó mọ̀ pé òun ò lágbára wọ́n á máa struggle wọ́n á ṣaṣẹ́wó láti tọ́mọ bàbá ọmọ ò sọ pé òun ò tọ́mọ o ṣùgbọ́n wọn ò fẹ́ kí bàbá yẹn ní ṣe wọn ò fẹ́ kí bàbá yẹn ní ṣe wọ́n ìyàdẹ́lẹ́ fi ń jẹra yín wọ́n mọ̀ bàbá ready láti ṣe bàbá ready láti fún wọn bọ̀ nítorí pé wọn ò fẹ́ kí àwọn ọmọ yẹn kọ́ gbọ́jú bá nǹkan dáadáa látọ̀dọ̀ bàbá wọn wàá máa gbọ́ your father is not responsible whereas gbogbo avenue tí bàbá lè fi get to her gbogbo avenue tí bàbá lè fi sanwó ọmọ gbogbo avenue tí bàbá lè fi ní àti wípé kò tún fẹ́ kí ọmọ yẹn ó mọ̀ pé tí bàbá bá ń sanwó school ọmọ tó ń fowó sọmọ ò nílè ní pé kó má ní access ọmọ ẹ̀ bọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò fẹ́ kí bàbá yẹn ní access ọmọ yẹn wọ́n á block gbogbo bẹ̀ yẹn wọn ò ní fẹ́ kó sanwó school wọn ò ní fẹ́ kó gbowó ọmọ wọn ò ní fẹ́ kó ṣe nǹkan kan because ọmọ pé tó bá ṣe á béèrè àwọn ọmọ wọn ò dẹ̀ fẹ́ kí ó ní access àwọn ọmọ ẹ̀ olórí burúkú lọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin yìí mo ṣe ń sọ fún wọn ọkùnrin
ayé ẹ̀ máa bàjẹ́ tó bá ṣe insurance ara ẹ̀ lẹ̀ mi ní kó má tọ́jú ọmọ o bẹ́ẹ̀ má fọkàn sí pé ìyá ẹ̀ ti ṣán lọ bí orí tán ṣángi èmi ni mo tọ́jú ó tọ́jú ọmọ gẹ́gẹ́ bí obìnrin gẹ́gẹ́ bí ọkùnrin ó ṣe agbátẹrù ọmọ ìyá ẹ̀ ò sí ńbẹ̀ ó dágbé ìyá ẹ̀ sórí burúkú lọ kò mí ipò máa jèrè ọmọ yẹn o bọ̀ gẹ́gẹ́ bí obìnrin ó tọ́jú ọmọ ó sí ńbẹ̀ gẹ́gẹ́ bí abiyamọ wàláhì ó ṣọ́ọ̀jù 100% pé kò ní pé kó má jèrè ọmọ Ọlọ́run torí ṣẹ́rí society alábòsí ni wọ́n ó ní wọn ṣe lè nífẹ̀ẹ́ rú àwa yìí wọn títí Jésù máa fi dé wọn ò lè nífẹ̀ẹ́ mi olórí burúkú ló pọ̀ jù nù wọn ò ní sọ fún yín ẹ máa gbọ́ àwọn ẹni wá sanwó skul lọ́mọ wọn máa tọ̀nà orí ẹ̀yin ọkùnrin débi wípé ẹ ní rójúráyè tí ẹ lè ṣe nǹkan kan lẹ̀ fún ara yín títí tẹ máa fi dàgbà tó máa gbogbo ara yín máa fi weak tó yẹ pé physical health máa setting agbára ò ní sí mọ́ nígbà tẹ máa tí ọ̀pọ̀lọpọ̀ yín sì nígbà tójú yín ti ń là sí kò ságbára tẹ lè fi kó nǹkan jọ mọ́ ó ní mo ṣe ń sọ fún ẹ̀yin tẹ́ sì ní agbára nísìnyí pé secure ìgbésí ayé ẹ ṣe life insurance ayé ẹ kó o tó ṣe life insurance ọmọ mọ̀ wípé gẹ́gẹ́ bí ọkùnrin nínú ìgbéyàwó mi gẹ́gẹ́ bí bàbá nínú ilé ìwọ nìkan you are on your own you are on your own tọ́lọ́run bá orí bá bá ẹ ṣe lọ́jọ́ iwájú tọ́lọ́run bá sọ pé kò di ẹni tó ní èèyàn púpọ̀ tó ní ìyá tó ní ìyàwó tó ní ọmọ fine but àìjẹ́ bẹ́ẹ̀ ní ojoojúmọ́ ayé ẹ ọkùnrin nínú ilé nínú ìgbéyàwó nínú máa believe pé mọ́ Ìjẹ̀bú ní wọ́n ò níra rẹ̀ wọ́n náà lẹ́nìyàn bí àṣà ọlá mi wọ́n ò níra rẹ̀ olóò lẹ́nìyàn máa mọ̀ wípé wọ́n nìkan ni ò léèyàn kankan so máa gbogbo nǹkan tí ò ní jẹ́ òjìyà ọjọ́ alẹ́ ni kò máa ṣe lẹ̀ obìnrin ló lè relax kó dá ṣe kó má ṣe nǹkan kan ó ti ṣú ọ̀jù bí kò ní jìyà ọjọ́ alẹ́ ìlú yìí wọ́n ṣe sáré wá fèmí nígbà tí ilé mi jóná wọ́n lè má sáré wá bẹ́ẹ̀ fún ọkùnrin honestly wọ́n lè má sáré wá bẹ́ẹ̀ fún ọkùnrin àfi tí ọkùnrin ẹ bá láwọn ọmọdé bó ṣe àkẹ́kẹ́ tó ń ṣe gbogbo wọ́n lè má ṣe so obìnrin ní ọjọ́ kọjọ́ bó ṣe rìn obìnrin ló lè má sì kí ọjọ́ iwájú ẹ lẹ̀ kíyà jẹ bọ̀ tí wọn ò bá sì kí ọjọ́ iwájú ẹ tó bá lọ sì kí ọjọ́ iwájú ọmọ mi ní pé kó má ràn ọmọ lọ sí school o bọ̀ kó má tó bá ti ń ṣe fún ọmọ gbogbo ẹ̀yin ọkùnrin ẹ máa ṣe níṣe wípé ẹ ń ṣe kọ́mọ yẹn lè lálùbáríkà kó wúlò fúnra ẹ̀ ẹ má máa ṣe níṣe pé mò ń ṣe nítorí pé kọ́mọ yìí bá lè padà wá tọ́jú mi torí ó ṣe é ṣe pé ló wà disappointed ó lè má wá tọ́jú yín bó bá wá fẹ́ tọ́jú yín gan ìyá gan lè bá togun ìyá lè yí ọpọlọ ẹ̀ olórí burúkú ló pọ̀ jù náà àwọn obìnrin yìí sẹ́ẹ̀ mo ń sọ fún yín bí n bá rí mi ò kí sọ togun wá yí ojú ẹ̀ padà sí yín so secure life ara ẹ̀ life insurance ẹ̀ wà very important ọmọ wà lára àwọn life insurance ìyá bẹ́ẹ̀ kò sí nínú ti bàbá torí wípé grip àti agbára tí ìyá máa ń ní lórí ọmọ wọn máa ń ní títí dijọ́ tó máa fi take last breath ni ìyá ò dẹ̀ wà responsible sọmọ kò mí pé àwọn code kan wà tí àwọn society ẹbí ara tó máa press nínú ayé ọmọ nípa sentiment oyún àti ọjọ́ ìkúnlẹ̀ tó yẹ pé ọmọ ò ní choice á dance to the mother's tune bó ṣe rí ẹ̀yin ọkùnrin àánú yín ṣe mí gẹ́gẹ́ bí mo ń dálé bọ̀bọ́ yìí lóhùn ni o kò ń ṣe gbogbo ọkùnrin ló fẹ́ kóbìnrin dátọ́ mọ́ àwọn obìnrin kan wà pé wọ́n dìdí fẹ́ dátọ́ mọ́ torí ìkà tó fẹ́ ṣe wọ́n dìdí fẹ́ dátọ́ mọ́ nítorí wọ́n fẹ́ bá ìyá ọjọ́ alẹ́ yẹn wọ́n fẹ́ kí oṣù wọn ọkùnrin yẹn kún èmi mo wá ń sọ fún yín wípé bí ọmọ bá lòun gbọ́gbọ́n kúkú ó yẹ kí ìyá ẹ̀ náà gbọ́gbọ́n sísí bí wọ́n ṣe ń ṣe sílẹ̀ fẹ́yìn náà ẹ̀yin náà ẹ máa fúnra yín máa ṣe kẹ́ má bàa jìyà ẹ máa ṣe insurance ẹ secure ọjọ́ alẹ́ tí yín sílẹ̀ kẹ́ tó sọ pé ẹ sick because ẹ̀yin nìkan lẹ dá wà to be quite honest lára àwọn nǹkan tẹ́lẹ̀ lè fi secure ajá alẹ́ yín ní tẹ́ máa jẹ dọjọ́ kú bàbá mi máa ń sọ kinní kan ó dẹ̀ ṣẹlẹ̀ lóòótọ́ ó ní oúnjẹ tó máa jẹ dọjọ́ kú
ó lóun ti ṣe sílẹ̀ wàláì ó ṣe lẹ̀ oúnjẹ tó ṣe sílẹ̀ a ṣe ń jẹ dọ̀la níjọ́ tí bàbá mi kú kò sí ọmọ kankan tó máa lóun mú owó nínú ara ẹ̀ òun fi sin bàbá mi owó àfi pé bí àìmí náà tó dẹ̀ jẹ́ mo bẹ̀bẹ̀ ni pé ẹ jọ̀ọ́ mo fẹ́ ra pósí tí bàbá mi máa sùn sí mo fẹ́ ra aṣọ tí bàbá mi máa wọ̀ tẹ̀bẹ̀tẹ̀bẹ̀ ni kò dẹ̀ ṣe pé wọ́n force mi owó tí bàbá yẹn ṣe lẹ̀ la fi sin tó tún ṣẹ́kù irú àwọn security tó ń láti so kò sí ọmọ kankan tó rí yà fi jẹ borí tó bá gbé gift Christmas lọ lọ́dún yìí tó òun bàbá mi òun fún o pé òun tax anybody kò dé jìyà lọ́wọ́ anybody kò jìyà wàláì kò jìyà ní tó dẹ̀ ṣẹlẹ̀ ó jẹ́ dọjọ́ ọkọ àtúnṣe ń jẹ́ ń sìn kọ́kọ́ gbájúmọ́ ìgbésí ayé ẹ̀ òótọ́ ni mo ń sọ fún ẹ torí wípé ìyá ló lè má tọ́jú ọmọ kọ́mọ sì padà kó sì get away with it but bàbá ò bá àforíṣe kó fọrùn ṣeṣẹ́ kí ìyá yẹn bí ọmọ yẹn nínú ẹ̀jẹ̀ kó gbélẹ̀ kó sá lọ kó wá tọ́jú ọmọ yẹn dórí kó wá di pé ó gbé dórí tán ó wá padà wá á mọ̀ ìyá ẹ̀ kó tó mọ̀ ẹ̀ tó bá ṣalágí tó bá yá kọ́kọ́ máa sá pamọ́ lọ rí ìyá ẹ̀ á kọ́kọ́ máa sá pamọ́ nígbò bá yá tí ò bá lè pamọ́ mọ́ á kọ́kọ́ máa bẹ sọ pé daddy why don't you forgive mommy ṣe báwọn náà bí nǹkan kan tó bá rí pé ò fẹ́ gbọ́ tòun á tìbọ̀ agídí àtagídí bọlẹ̀ àti agídí bọlẹ̀ abẹ́fà alágídí tó bá dẹ̀ pariwo ẹ̀ síta àwọn èèyàn á pè ẹ́ láláì dá àwọn tí ò mọ̀ bó ṣe fojú winá tó ṣe tọ́jú ọmọ àwọn tí ò mọ̀ bí ìyá ṣe gbélé bó ṣe ṣòṣì lọ tẹ́ pé wọ́n lo tọ́jú ẹ̀ wọ́n á tún padà bú ẹ léèyàn burúkú ó ní mo ṣe máa sọ fún ẹ pé tó bá kó ìyàwó ọmọ àti ẹlẹ kọ́kọ́ ṣe insurance ayé ẹ̀ ná kọ́kọ́ sì kí ọjọ́ alẹ́ ẹlẹ ọmọ á jẹ nǹkan tó máa jẹ ọmọ á jẹ nǹkan tó dẹ̀ máa jẹ ìyá tábáníkàwò ìyá ló yẹ kó tọ́mọ jù mi sọ pé kọkùnrin má wà responsible ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti wà responsible táyé yín ti bàjẹ́ lójú yín ẹ ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ fall back to ẹ ní ọmọ tẹ́ ẹ gbọ́kànlé gan kò láyọ̀lé lọ́dọ̀ yín èyí tẹ́lẹ̀ dẹ̀ sọ wípé ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọ́n máa ń kú irọ́ ni ọkùnrin ló máa ń sábà kú nítorí tó ṣe máa ń sábà kú ni pé wàhálà tí wọ́n máa ń ṣe àwọn máa ń ṣe kí orúkọ wọn lè lu àlùyọ wọ́n máa ń ṣe kó má bàjẹ́ kíní kan wọ́n á forí ṣe wọ́n á fọrùn ṣe gbogbo ọkùnrin tó bá ti di pé you want to be too responsible tí dẹ̀ ń ṣe pé bóyá òun ní national cake tẹ́ pé iṣẹ́ 30 days make a pay yìí ni àbí business pé kíní kan tí ò lúràn lọ́wọ́ ó lè wà completely responsible káyé ẹ má bàjẹ́ ó lè wà completely responsible kí kò látúbọ̀ tán rẹ kò ní life insurance ó lè wà completely responsible kó má fi àìsàn lò gbà àfi tó bá jẹ́ pé òun rí national cake òun rí owó mọ̀ national tó ṣiṣẹ́ fún bẹ̀yí pé ó fẹ́ máa ṣe iṣẹ́ pẹ̀lú ara ó wá fẹ́ wà completely responsible ó lè tú ọjọ́ kò sí bó ṣe fẹ́ last láyé torí tó bá fẹ́ gbọ́ gbogbo bùkátà kó wà responsible nílé lóko àti lájò ayé ẹ̀ máa bàjẹ́ ni wàá máa ṣe extra iṣẹ́ kò sí ni ò lè last ìsídàkílà kúrò ègbé pa ẹ́ àbí kò tètè ní stroke kápá kan rọ kẹsẹ̀ kan rọ machine téèyàn bá ń lò lójoojúmọ́ gan tó bá yẹ okùn ẹ̀ máa ń já okùn fanbed tí mọ́tò máa ń já brake pad ẹ̀ máa ń jẹ so gbogbo brake pad àti fanbed tí ara ẹ̀ máa já díẹ̀díẹ̀ ni tó bá fẹ́ wà responsible completely ó lè ṣe àfi tó bá ní national cake tó ń gbowó senator tó ń gbowó governor ìlú bọ̀ lórí pé ó fẹ́ máa struggle máa jáde máa ṣòwò máa ṣe kíní kan fẹ́ wà completely responsible ayé ẹ̀ máa bàjẹ́ ni àfi tó bá ń ṣe drug jẹ́ kó sọ pé ó wà responsible tí ìwọ bá ti ń ṣe ìwọ̀nba tó lè ṣe tágbára ẹ̀ ká nínú ìwọ̀nba tó lè ṣe yẹn tó dẹ̀ ń fi allowance life insurance ti ọjọ́ iwájú lẹ̀ bóyá ó ṣeé ṣe kó o padà fẹ́ lo catheter gbẹ̀yìn ayé ẹ̀ bóyá ó ṣeé ṣe kó jórí wheelchair ló máa wà tó lè ní allowance ẹ pé kì í ṣe pé wàá yàgbẹ́ sábẹ́ bẹ́ẹ̀dì fọjọ́ mẹ́ta wà ń bẹ̀ òní rẹ́ni bẹ́ẹ̀ gbé wàá wà lórí wheelchair o ní lè afford àwọn èèyàn tó máa wá transfer ẹ̀ sórí bed nítorí gbogbo àwọn ọmọ tó dẹ̀ fàárọ̀ tọ́
àwọn àti wọ́n ti ìyá wọn ti lọ bá wọn tọ́mọ l'Amẹ́ríkà ìwọ nìkan látojú window ló máa wá ọmọ Balógun ọmọ Bákàrí tó máa lọ bẹ́ẹ̀ ra ẹ̀wà wá nílé ńlá ayé ẹ̀ ti bàjẹ́ tó máa lọ máa bẹ́ẹ̀ ra ẹ̀wà wá lágbo ilé àgànyìn wà á máa wẹ́ni tó máa lọ bẹ́ẹ̀ ra búrẹ́dì gbóná wá ní bakery àwọn ọmọ tó fàárọ̀ tọ́ tó fìgbésí ayé ẹ̀ tó fi tọ́ màmá wọn ti lọ bá wọn l'Amẹ́ríkà lọ sọlidé wàá gbọ́ o màmá wọn yìí kò lè dúró déédéé jù ẹ lọ o ṣùgbọ́n ìwọ ò ní lè gbé ọmọ dání màmá wọn ló máa lè gbé ọmọ dání ó wá lóò ní ṣe life insurance ẹ kẹ́ pé nígbà tó ọmọ ẹ̀gán bá bímọ bóyá wọ́n máa wà ní Houston ọmọ máa wà ní New York wá wá pè ní Houston pé ọmọ ti bímọ wá ṣe wá máa wá visa fún màmá kó wá bá yín ibi tó yẹ kó gbé live ẹ sí nìyẹn tó bá gbé live ẹ síbi tẹ́ jẹ́ pé you will be at the end tó yẹ pé obìnrin àti you will be at your ìyàwó ẹ àti mẹ́sì àwọn ọmọ ẹ gẹ́gẹ́ bí ọkùnrin Ọlọ́run má jẹ́ kó padà rí bànújẹ́ ọjọ́ alẹ́ mi ní kẹ́ má ṣe show fún mi o mi dẹ̀ ní kẹ́ má bú mi o ṣé ti yé yín ẹ mọ̀ pé kò ṣe nǹkan kan fún mi òótọ́ ni mò ń sọ ọkùnrin gan ló máa ń sábà kú pàápàá àwọn ọkùnrin tó wà responsible tó fẹ́ satisfy ilé tó fẹ́ satisfy ọmọ tó fẹ́ satisfy ẹbí àti ará ọkùnrin tó bá ti wà responsible ọkùnrin tó yẹ kó wà responsible gbogbo ọkùnrin tí ò bá ti máa jẹ national cake irú àwọn senator àwọn governors commissioners àwọn category ọkùnrin tó yẹ kó wà responsible ni ẹ rí pé owó yẹn náà kì í ṣe iṣẹ́ owó wọn yàtọ̀ sí yẹn ọkùnrin tó bá ń ṣe iṣẹ́ tó bá sọ pé fẹ́ wà kọ àbáwọn tó bá ń ṣiṣẹ́ ní oil company tó ní oil well bẹ́ẹ̀ ọkùnrin tó bá sọ wípé òun ń ṣe iṣẹ́ okòwò anything òun fẹ́ wà responsible Ọlọ́run jẹ́ kí ẹ̀mí ẹ̀ lè tọ́jọ́ Ọlọ́run jẹ́ kó má fi àìsàn lò gbà Ọlọ́run jẹ́ kó má di ẹni tó ń lo kátẹ́tà nínú ilé lọ secure life ara ẹ̀ lọ insure ara ẹ̀ má jẹ́ kí n tàn ẹ́ obìnrin á ṣe nǹkan tó máa make ẹ happy lọ ṣe nǹkan tó máa make ẹ happy tó bá ti wojú ilẹ̀ tó o ti rí pé àwọn ọmọ yẹn wọ́n ní this bond tó ṣe pé kinní pẹ̀lú màmá wọn try máa secure ara ẹ̀ lẹ̀ máa ṣe Ọlọ́run má jẹ́ kó fi ìbànújẹ́ kó fi lo ọjọ́ ayé ẹ̀ kó fi lo ọjọ́ alẹ́ má jẹ́ kó wọ́n ba ìgbésí ayé ẹ̀ jẹ́ obìnrin mi máa mọ̀ kò ní fẹ́ kó dá sọ́rọ̀ ọmọ wọ́n ń bẹ kó ìyà wọ́n ń bẹ mú ìyà yẹn wọ́n ń bẹ dá wọ́n ń bẹ dá wọ́n ń bẹ dá ń bọ̀ wọ́n ń bẹ dá ìyà yẹn lẹ̀ ni wọn ò ní fẹ́ jẹ́ kó dá sí ọ̀rọ̀ ọmọ wọn ò ní fẹ́ jẹ́ kó dá what are the ways to secure for future tó bá jẹ́ pé nǹkan ó bá jẹ́ pé ó wà responsible bùkátà 50% ló lágbára ẹgbẹ́ ló fi wà responsible pé gbogbo tó ta nǹkan tó ń ṣe nínú ilé 50% ní nǹkan tá gbára ẹgbẹ́ nìyẹn dá padà sí 25% torí ìwọ náà láti secure ìgbésí ayé ẹ tó bá lágbára 100% tó lágbára ju 100% yẹn lọ dá padà fi 50% yẹn máa secure ìgbésí ayé tiẹ̀ náà tó bá lágbára 200% àwọn ẹni tó lè ṣe 100% ẹni tó jẹ́ wípé bó bá ṣe kan tó 100% yẹn 300% wọlé fún ẹ padà làwọn tó ń jẹ national cake but ìwọ tó jẹ́ pé agbára 100% ló ní as a responsible man nílé dá padà sí 50% fi 50% yẹn secure ara ẹ ọkọ dá padà secure 30% nínú ilé 70% fi secure ara ẹ tó bá yá tó nídìí bá bàjẹ́ tara ẹ ló máa dà tó bá lágbára 50% tẹ́lẹ̀ ṣe bí 15% àbí 20% kó o tọ́jú 30% fún rẹ nítorí ọjọ́ alẹ́ kẹ́mi ẹ̀ lè gùn torí wàhálà tó ti fi àárọ̀ ṣe o mọ nǹkan tó máa gbé padà tó máa pàdé lọ́jọ́ alẹ́ gbogbo ọkùnrin tó bá ti dúró ní dúró mo fẹ́ satisfy ìyàwó àtọmọ ayé wọn máa ń padà bàjẹ́ ni
wọn kì í ní àtúbọ̀tán rẹ̀ kì í lè ní insurance nígbésí ayé yín àìsàn lẹ máa ń padà fi lògbà ọkùnrin tó lè ṣerú ẹ̀ làwọn ọkùnrin tó ń jẹ national cake àwọn ọkùnrin tó ń ṣe drug àwọn ọkùnrin tó ní oil well bí ọkùnrin tó ń làágùn ṣiṣẹ́ tó jẹ́ pé òun ṣiṣẹ́ ìwọ náà ń ṣiṣẹ́ kó lè bẹ́gbẹ́ mu ó wá fẹ́ wà 100% responsible ó máa padà fa àìsàn ló gbà ní torí ẹnu mo fẹ́ bá mo fẹ́ lé mo fẹ́ bá ọmọ mi wà ń bí mo fẹ́ kémi náà ṣe báyìí mo fẹ́ kọ́ ọmọ mi ṣe báyìí ní rántí ara yín mọ́ táyé yín máa fi bàjẹ́ ní rántí mo fẹ́ kọ́ ọmọ mi náà dé báyìí mo fẹ́ kọ́ ọmọ mi náà ṣe mo fẹ́ kọ́ nígbà tó bá wá di alẹ́ ọjọ́ alẹ́ gbogbo àwọn nǹkan tí àwọn ọmọ yẹn ìyà tó bá wá kọ sí ìyá wọn ìyẹn ló bá kọ́kọ́ fún yín ní blood pressure torí mind yín ni pé mo ṣe ń ṣe yìí òkìníkan protest yín òkè mi Rahim you know you are my sweetheart I love you forever I will love you till eternity so wọn kọ protest kò kàn mí ìyà yẹn lẹ máa kọ́kọ́ fi sọ pé mo fẹ́ kọ́ mọ disappointment yẹn náà á kọ́kọ́ fún yín ní blood pressure torí kì í ṣe pé ní kọ́mọ yẹn ní kọ́mọ yẹn fún yín lóúnjẹ o bó ẹ fẹ́ kọ́mọ yẹn fún yín ní attention bó ṣe ń fún yẹn kò dẹ̀ ní lè fún yín bọ́mọ kò bá fún yín ní attention ẹ fúnra yín ní attention ẹ fúnra yín fi owó rí attention ẹ fúnra yín plan attention sílẹ̀ fúnra yín àwọn ìyá tó ti dàgbà tọmọ wọn ti dàgbà tẹ́ ẹ forí tó fọkọ̀ tó fi gbogbo ẹ̀ tán wọn sábà fún yín ní attention ó lè lọ ní ọgbọ̀n ọjọ́ alẹ́ tó jẹ́ wípé kò bímọ rí àwọn ọmọ ẹ̀ wóróbo méjì ni ìwọ dẹ̀kẹ̀dẹ̀ ó ti ń gbẹ́nu lé 75 attention tó máa fún ẹ á bad wọ́n lè máa bẹ ẹ dóńtà o but attention tó máa fún ẹ kò ní fẹ́ kí nǹkan kan ṣe ẹ́ òun ló máa ní gbogbo ogún tó kù o àmọ́ kò ní fẹ́ kí nǹkan kan ṣe ẹ́ especially tó bá rí pé ó sì lè make decision nípa báwọn ọmọ òun ṣe máa ṣoríire ṣe orí kó tó bẹ̀rẹ̀ sí ní ìyàwó gbọ́ngbọ́n pé òun fẹ́ kó ọrọ̀ jọ àwọn ọmọ ẹ̀ á ti máa dàgbà lọ sí bíi 16 ìwọ náà dẹ̀kẹ̀dẹ̀ ó ti ń palẹ̀ mọ́ kò tó lẹ̀ ó máa rẹ́rìn lọ sọ́run ni typical example bàbá Ṣadé Ọkọ̀yà àti bàbá yẹn ìbànújẹ́ wo ni bàbá yẹn fẹ́ rí Ṣadé bó ṣe wà yẹn á fi ẹ̀mí ẹ̀ jíkú fún bàbá yẹn torí àwọn ọmọ ẹ̀ lórí wóróbo bóyá ẹyọ kan ló sì máa rí nínú àwọn ọmọ ẹ̀ á para ẹ̀ lórí bàbá yẹn ti ṣe life insurance ilẹ̀ ẹ̀yin wèrè ọkùnrin oní responsibility sọnù ẹ lọ ṣe life insurance sílẹ̀ fàyè yín life insurance lẹ́rí tí bàbá yẹn ti ṣe lẹ̀ yẹn bàbá yẹn life insurance Regina Daniel life insurance ló ṣe lẹ̀ yẹn àwọn yẹn máa rẹ́rìn òbó máa pa wọ́n lẹ́rìn dọjọ́ kú ni ẹ̀rí ni bàbá máa yàn ti lé 60 ẹ̀rí báwo ẹ̀ ṣe ń dán ni life insurance bó bí ẹbẹ́ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ òbórú àwọn òbú ọmọ yẹn life insurance ni ẹ wọ àwọn ọmọ Regina Daniel wóróbo làwọn ọmọ yẹn ẹ rò pé máa fẹ́ kí nǹkan kan ṣọkọ òun wàláì kò ní fẹ́ kí nǹkan kan ṣọkọ òun kò ní fẹ́ kí nǹkan kan ṣe máa yẹn àwọn ọmọ ẹ̀ lórí wóróbo àwọn tó máa ń burú obìnrin tó bọ ọmọ ẹ̀ bá ti dàgbà dórí tí ọkọ ò dẹ̀ tí ní life insurance there is 80% pé ọkọ yẹn máa padà fìbànújẹ́ jọjọ́ alẹ́ ó clear pàjẹ́ tó bá ṣọ́ra àfi tó bá jẹ́ pé ìwọ̀gọ̀ irú Dr. Akitunde Ayenisi tí Yẹmí bá dúró àkọ́bí wọn táwọn náà bá dúró nímọ̀ yàtọ̀ láàrin Yẹmí àti doctor bí àwọn náà ṣe rí lórí ìdúró ẹ mọ̀ pé àwọn yẹn wọ́n máa dánkù ni ọmọ wọn yẹ̀kẹ̀rẹ̀ 6 and 7 làwọn ọmọ wọn ọkùnrin yẹn ibi tí wọ́n fọmọ sí àwọn gan ni kọ́kọ́rọ́ ibẹ̀ wà lọ́wọ́ wọn security téèyàn ṣe fún gbèsè ayé ẹ̀ nìyẹn ní kó má tọ́jú ìyàwó kó má tọ́jú ọmọ bẹ́ẹ̀ ò gbúdọ̀ dorí olórí sẹ́ ẹ̀yin ọkùnrin káwòdì gbé tiyín lọ ẹ lọ ṣe life insurance tó bá mọ̀ pé ó lágbára ó ti ń ṣe 50% nínú ilé tẹ́lẹ̀ o ò tí secure ìgbésí ayé ẹ máa ṣe 20 kò fi 30 secure ayé ẹ má jẹ́ kóbìnrin kan ba ayé ẹ jẹ́ ẹ lọ ṣe show fún mi o ẹ lọ ṣe show fún mi o tó bá dẹ̀ tí rí pàwọn ọmọ ẹ ti ń dàgbà tó ti ń yàwó ẹni mommy I've told mommy to do this mommy is coming to America I've told kìnìkan mommy tẹ́ pé daddy yẹn kò tiẹ̀ wọ́n nígbà mìíràn bá fẹ́ pé daddy gan tó fẹ́ bá daddy sọ̀rọ̀ wọ́n á mistake ni wọ́n á pe mommy lọ tẹ́rù ara ẹ̀ pa
ẹ lọ lo Ṣadé Ọkọyà àti ọkọ ẹ lọ fi wọ́n ṣe case study kẹ́ kó sì dànù àwọn ọmọ ẹ ní àwọn ọmọ wóróbo bàbá yẹn sì máa bá tọ́ àwọn ọmọ yẹn bàbá yẹn báyìí tí bàbá yẹn gan bá sùn tó ti dàgbàdàgbà tó ti dògbó tó bá kú báyìí ó máa rẹ́rìn lọ ọ̀run ni á rẹ́rìn lọ sọ́run ni ọ̀pọ̀lọpọ̀ yín lẹ̀ ń kúkú nínú ìbànújẹ́ lẹ ti ń kú inú ìbànújẹ́ ẹ forí ṣe ẹ fọrùn ṣe ẹ forí ṣe ẹ fọrùn ṣe at the end of the day ẹ tún kú ẹ máa die unhappy man nígbà tẹ́ bá rí pé àwọn ọmọ tẹ́ forí ṣe fọrùn ṣe fún wọn ò tiẹ̀ ná lẹ́yìn bọ̀kẹ́ má bá máa die as be unhappy man ẹ lọ ṣe life insurance nínú life insurance ni pé irú ìtí Regina Daniel àtọkọ ẹ ṣe life insurance ni Ṣadé Akọyà àti bàbá yẹn life insurance ni life insurance míì náà ni wípé ìwọ tó ti ní 50 tó ń ṣe 50 nínú ilé tágbára tó dẹ̀ pé 60 ní gbogbo nǹkan tó ní àbí 70 ó wá ń ṣe 50 nínú ilé máa ṣe 20 kó o máa fi 30 secure life insurance ẹ torí àyíbá mọ̀ o lè bá rẹ lórí wheelchair lọ́jọ́ iwájú kó o má lè fúnra rẹ dìde sórí bẹ́ẹ̀dì wàá lè rówó san fún àwọn tó máa gbé ẹ títí o máa fi kú o lè bẹ̀rẹ̀ pẹ̀lú kátítà wàá lè rí owó NHS ṣàgbà wá aṣá máa mt irú nǹkan báyẹn ṣé bí wọ́n sanwó fún wa ni so wàá lè rówó wọ ẹni tí mo sọ wípé nígbà tí mò ń ṣe time covid mo fẹ́ òkú ó sú mi mo meye tí mò ń gbà wàá lè rí owó fún àwọn tó máa tọ́jú ẹ o ò ní fọkàn sí pé bí ọmọ kan máa wá bẹ́ẹ̀ ṣe pé kinní ìyá ìgbẹ́ ọmọ ìgbẹ́ ìyá níwájú ọmọ ò kí ń rùn àmọ́ ìgbẹ́ bàbá níwájú ọmọ bá máa gbọ́ bàbá mi kí lẹ jẹ èyí ni mo mú wá fún yín lọ́sàn-án shabarikolo.com àti ẹ̀yin tẹ́ bá fẹ́ relationship ẹ má gbàgbé ilẹ̀ Danabit wọ́n tún ti fi ọ̀sẹ̀ kan kún ní ìkàn tí ìráyè tí wọ́n kí n pè wọ́n pé kí wọ́n wá bá wa sọ̀rọ̀ lórí ẹ̀ but ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe show fún mi ẹ lọ ṣe show fún mi o kẹ́ni pé mo sọ fáwọn ọkùnrin pé kí wọ́n ṣe life insurance ayé wọn tá bá rí ẹni tó fẹ́ pè tó fẹ́ bóyá arọ́bìnrin tó fẹ́ pè àbọ́kùnrin tó fẹ́ pè tó fẹ́ sọ̀rọ̀ against nǹkan tí mo sọ you are free to talk you can call me on +447 +447404 851234 +447404 851234 Adédèjì bá mi pin nọ́mbà mi ẹ lọ ṣe show fún mi o ẹ jọ̀ọ́ ẹ ṣe show fún mi mo pa wọn ẹ ṣe show fún mi tẹ bá ṣá ti ń title show yẹn ẹ máa bá mi title ẹ ní Yinka TNT kí right manager mi tiẹ̀ kọ́kọ́ bá mi deal pẹ̀lú page yín náà right manager mi kọ́kọ́ bá mi deal pẹ̀lú page kẹ́tì ẹ̀ dárúkọ mi Yinka TNT kọ́kọ́ bá wọn kọ́kọ́ wọn ní bá wọn page yín wọn tiẹ̀ ní kọ́kọ́ wọn ní máa suggest page yín ọ̀pọ̀lọpọ̀ yín ò mọ̀ pé bá ti dárúkọ mi láì dá lórí page yín wọn ní suggest page yín fáwọn èèyàn èmi lè fi ṣeré Facebook ò ní suggest page yín fáwọn èèyàn débi tó máa wà lọ wàá rí pé táwọn tó ti ń ṣe show tẹ́lẹ̀ tẹ́ pé ìjọ́ kejì 10,000 tí ń wò kò ní ju bí 2,000 3,000 lọ ṣẹlẹ̀ burú ni èmi ò ní bá yín pariwo èmi ò ní bá yín pariwo èmi ò ní bá hello mo ń gbádùn mo sì wà lórí ètò mo ní wálé mi yìí ó dàbí ẹni tó bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ ṣẹ́mọ̀ nílùú táwa yìí bọ́n ṣe rank àwọn ọkùnrin we are endangered species because ọmọdé first obìnrin second ajá àti cat third ọkùnrin ni the last person so ètò ọgbọ́n lélẹ̀ fún gbogbo àwọn ọkùnrin láti fi mọ̀ pé a need àti secure ọjọ́ iwájú because you're right kò sí bó ṣe lè jẹ ọmọ ò lè gbàgbé màmá láíláí kò sí bó ṣe lè jẹ kò sí bó ṣe lè jẹ. ẹ kọ́kọ́ béèrè lọ́wọ́ ara yín pé ṣẹ́yìn gbàgbé ìyá yín. irọ́ exactly gbàgbé ìyá mi o. but mistake táwọn bàbá yín ṣe ẹ̀yin ò gbọ́dọ̀ ṣe ẹ lọ sí kí ọjọ́ iwájú yín lẹ̀
ẹ lọ ṣe insurance ọjọ́ wájú lára insurance ọjọ́ wájú lòbò wà òbò tó máa bí ọmọ kékeré fún yín táwọn ọmọ yín bá ti ń dàgbà lára ẹ̀ ló wà. kò fẹ́ parọ́ màmá mi. because àwọn ọmọ yẹn ọkùnrin á fi ẹ̀mí ẹ̀ á fi di pé nǹkan kan ò gbúdọ̀ ṣe yín tí ẹ bá dẹ̀ máa dípò máa yàwọ́ tí ọ máa bẹ̀rẹ̀ story àwọn ni òrí èdè lọ fẹ́ yàwó mi kìnnìkan ẹ̀yin gan ti kẹ́rù sí kòtò but kò ní dákẹ́ ẹ fi gbogbo ọjọ́ ayé yín ṣiṣẹ́ lẹ̀ kó dọjọ́ alẹ́ kẹ́ wà lórí wheelchair kẹ́ má rèéyàn gbé yín kó kẹ́ yín sórí bed torí ó ṣeé ṣe kó ṣẹlẹ̀ kó di ọjọ́ alẹ́ kẹ́ ní mental problem kán wá lọ so yín mọ́lẹ̀ nínú yàrá kankan tilẹ̀kùn mọ́ yín kẹ́ má rèéyàn kẹ́ yín kó show yín ní love. Hello? Hello? Bẹ́ẹ̀ ni sá o, ẹ fẹ́ bú mi. Ẹ̀mí ògùn yìí, èmi náà máa láyé ọ̀rọ̀ kan, Nàìjíríà ni mo ti ń pè sá. Ok. Mo ní one or two things láti sọ náà ni. Kí ló ṣe yín? Bóyá ẹ jẹ́ kí n pè é padà. Àwọn wèrè ká ní Jọkẹ́ Silva ńkọ́ kìnnìkan. Mọ age gap tó wà láàrin wọn ni. Bàbá Olú Jacobs wọn ṣe fẹ́ age mate wọn. Security náà ni àǹtí Jọkẹ́ jẹ́ rí bó ṣe sì kí ọkọ ẹ̀ ni wọn ṣe fẹ́ age wọn. Hello? Hello sir. Ẹ ká sọ ọ́ di Sayinka. Yes sir. Ẹ kú ètò. Yes sir. Àbúkọ̀ fẹ́ kú play treatment nínú program tẹ́ ẹ ṣe ni. Okay. Yeah, ọ̀rọ̀ tẹ́ sọ, I think you said it all. What tẹ́ sọ is a very good advice fáwọn ọkùnrin. But ìgbọ́dọ̀ mi kọ́ fẹ́ sọ nípa ọ̀rọ̀ tẹ́ sọ nípa àbọ̀bọ̀ tó yẹ play voice message ẹ̀ ní pé èmi náà mi ì sí pẹ̀lú ìyàwó mi mọ́ but nǹkan tẹ́bi ṣe fáwọn ọmọ mi ní pé àwọn ọmọ mi they are about 11, 12, 13 mẹ́ta. So mo mú káàdì mi kọ̀ọ̀kan mo fi láwọn ọmọ mi lọ́wọ́. So àkáǹtì mi ẹni máa ń fowó sí fún wọn. Wọ́n ní wọ́n pé nǹkan èmi ni mo ń sọ. Ẹ̀yin lẹ ń sọ àdá fún yín. Exactly. So ẹni tí wàá fẹ́ ṣe máa fowó yẹn sínú àkáǹtì yẹn nǹkan náà tí lè open account bank account now so àkáǹtì. Àdá fún yín. So àìdí àti ṣe mọ̀ pé bíbá ilé yín wà àwọn tó wà ní Nàìjíríà lọ máa sanwó school lọ sí school ọmọ ẹ tó o bá ti débẹ̀ ní kọ́ pọ̀ ọmọ ẹ sínú staff room àbí inú headmaster room jẹ́ kọ́ mọ̀ pé wọ́n ló san jẹ́ kọ́ mọ̀ pé wọ́n ló san tó bá tí ìyá bá ti ń gbé lọ́tọ̀ tọ́jọ́ ń gbé lọ́tọ̀ make sure wípé tó bá máa fi owó oúnjẹ ránṣẹ́ tí ọmọ tí ìyá ò bá ti jẹ́ kó ní access sí má wulẹ̀ fún lówó kankan torí o ò lè jèrè ẹ̀ o sì l'access sí gan o ò lè jèrè ẹ̀ owó ibi tó bá fẹ́ kó owó ẹ̀ sí make sure pé o ní access sáwọn ọmọ yẹn tó o bá ti ní access sáwọn ọmọ yọwọ́ jẹ́ kó máa dátọ̀ wọn lọ start family bòmí mo mọ̀ pé àwọn kan wọ́n máa ń yọ from the source tó bá kàráǹgì dá ìwọ tó bá ní problem yẹn mo mọ ọgbọ́n tí mo máa kọ́ ẹ tèmi owó tó bá wà náà máa yọ from the source tó obìnrin ò bá ti jẹ́ kó ní access ọmọ má gbọ́ bùkátà shit lórí ọmọ yẹn torí o l'access ọmọ yẹn o sì ń gbọ́ bùkátà lórí ẹ̀ gan o ò tí ì jèrè ẹ̀ but tó Ọlọ́run gan sì règùn náà ló ṣe fẹ́ ká máa dúpẹ́ fóun so tí ọmọ ò bá tiẹ̀ ní ṣe fún ẹ jẹ́ kó mọ̀ pé o ṣe fóun bẹ̀ tó o bá ti mọ̀ pé kò sí allowance tó àwọn ọmọ ẹ máa fi mọ̀ pé òun ṣe má wulẹ̀ ṣe tó bá dẹ̀ ń yọ from the source pé mi máa mo mọ gbọ́n tí mo máa kọ́ ẹ wọ́n bá ń yọ owó ẹ̀ from the source nílùú òyìnbó pé mi máa mo mọ gbọ́n tí mo máa kọ́ ẹ àfi tó bá jẹ́ kó ní access àwọn ọmọ ẹ hello èmi máa block ẹni yìí ni o hello mo ń gbọ́ yín mo ń gbọ́ yín o hello mo ń gbọ́ yín láti Nàìjíríà mo ti ń pè ọ́. okay Ẹ̀rí first of all mo ní láti dúpẹ́ lọ́wọ́ yín o tẹ́ ẹ ṣí àwa ọkùnrin lójú o ẹ ṣí wa lójú ni o gbogbo àwọn bàbá tó bí wa nǹkan tí mo mọ̀ láyé ìgbà tí wọ́n tó fi jẹ̀yà tó fi jẹ̀rora lójú alẹ́ wọn nìyẹn. Ìbéèrè ṣe wà táyé sí
ìyàwó tèmi tẹ̀ ti lọ ó dá ọmọ méjì lẹ̀ fún mi ní kò dá wọn tọ́. ok wọ́n máa mọ̀ ìyá wọn. náà mo báwo làwọn ọkùnrin báwo la ṣe lè kí ọjọ́ alẹ́ wa kí làwọn tí ìfẹ́ lè fún wa. ẹ lọ wo show mi mo ti sọ already mo ti sọ already bẹ́ẹ̀ ṣe máa sì kí ọjọ́ alẹ́ yín ẹ̀yin ní kẹ́ lọ́ máa ṣe. mo sọ fún yín tó o bá ti ní access sáwọn ọmọ má sanwó school fees tó o bá ti jẹ́ kó bá wọn ọmọ sọ̀rọ̀ má gbọ́ bùkátà lórí wọn o a mọ̀ pé o gbọ́ bùkátà lórí wọn kò mí ìpò máa jèrè wọn àmọ́ at least wàá gba thank you tó bá ti fẹ́ sanwó school ọmọ má kó fún ìyá wọn mọ́ lọ san ní school tó bá fẹ́ raṣọ fún wọn jẹ́ sọ fún ọmọ pé irú aṣọ wo ló fẹ́ mú lọ sọ́jà kó lọ rà á fún tó bá dẹ̀ jẹ́ ìyá ẹ̀ ni wọ́n bá ti ń lọ sọ́jà ni kó pè wọ́n pé I've given your mommy money to buy clothes for you. ìyá mi wọn ò ní fẹ́ wọ́n ti mọ̀ pé àwọn nǹkan kéékèèké tí ọkùnrin obìnrin lè máa ṣe tó máa mú ọmọ nífẹ̀ẹ́ wọn ò ní jẹ́ kó wọ́n sọ àwọn ọmọ pé ìwọ ló ń ṣe. ẹ lọ ṣe show fún mi. ẹ jẹ́ máa fi sí ìṣe àlọ́ mo ń try láti pe Danabit àwọn èèyàn ti pè mí lọ́gán ṣá oh my goodness mo dẹ̀ fẹ́ jáde o ẹ lọ ṣe show fún mi o ní kẹ́ má ṣe show fún mi. ẹ lọ ṣe show fún mi gbọ́ ẹ mọ̀ pé òótọ́ ni mò ń sọ ọkùnrin tó bá ti wà responsible 100% ayé ẹ̀ máa padà bàjẹ́ lọ́jọ́ alẹ́ ni torí pé ó mì pé ò fi ilé ayé ẹ̀ ò gbájúmọ́rọ̀ ilé ayé rò pé àwọn ọmọ ẹ̀ máa rántí ẹ̀ wọ́n á rántí ìyá wọn lẹ́ẹ̀mẹ́wàá kan tó rántí ẹ̀ lẹ́ẹ̀kan èyí ni mo mú wá fún yín lẹ́nìí bó ṣe máa jẹ́ nìyẹn sabarikolo.com orin agbára ọlọ́run ẹ lọ download ẹ lórí audiomack Danabit Homes and Properties mo ń pè wọ́n ilẹ̀ wọn tó wà ní Ẹ̀pẹ́ phase 2 tí wọ́n ló yẹ kó tán lánàá èmi ò gbà kó máa tán torí àwọn èèyàn mi pè mí tán sì ń bẹ̀ mí pé kí n jọ kí n dá dúró mo fẹ́ pè wọ́n ní mi tiẹ̀ níbẹ̀ wọ́n 2.5 million kò ń ṣe ọmọdé owó láti tètè rí san tẹ́ fún wọn lọ́sẹ̀ kan so kò tí ì tán èmi mo dẹ̀ sọ wípé kò tí ì tán kò ń ṣe Danabit bá dẹ̀ fẹ́ bá mi lagídí kó gbé lọ síbòmí so 2.5 million wọn ò dẹ̀ tí ì gbúdọ̀ Danabit ẹ bá ń gbọ́ ètò yìí ẹ tí ì gbúdọ̀ increase owó yẹn because gbà tẹ́ fẹ́ fún wọn lẹ́sẹ̀ kan mo sọ fún yín pé kò ní possible àmọ́ ilẹ̀ yẹn K2 Ẹ̀pẹ́ phase 2 yẹn ó wà directly opposite to Army Barrack títì tó dẹ̀ la wájú ẹ̀ báyìí títì tí wọ́n ti Third Road ni so rà kó bẹ̀rẹ̀ sí ní kọ́ ni ní K2 Ẹ̀pẹ́ phase 2 lérí àyẹn lóòótọ́ ẹ̀rí pé jọ́ tí mò ń polówó àwọn ọmọ onílẹ̀ wà bẹ̀ 2.5 million ni I mean 4.5 non ta but on promo tó ránṣẹ́ ìjà ó ní 2.5 million bó dẹ̀ ṣe máa remain nìyẹn ohun tí táwọn èèyàn mi tó bẹ̀ mí páwọn fẹ́ rà ohun tí wọ́n bá tó bá lè sáré san owó wọn la máa change ẹ jẹ́ máa fi sí ìṣe àlọ́ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe show fún mi ẹ jẹ́ ṣáà bá mi type to show yín ní orúkọ mi kẹ́dẹ̀ bá mi dárúkọ yín mi nínú show yín àbí kẹ́tì ẹ̀ sọ pé ìyá oko ẹ bá mi dárúkọ mi ọ̀run á bá mi wà pẹ̀lú yín o sabarikolo.com ẹ̀yin tẹ́ dẹ̀ ń pè mí náà fún matchmaking nígbà tá bá send pictures yín ẹ̀yin obìnrin ní down ara ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí ọgbọ́n mọ̀nàfìkì náà nìyẹn Délé Gideon Yomi Adédèjì Àṣàkẹ́ta nímọ̀lá Adéwálé Matthew Yomi gbogbo yín ni mo kí o Táíwò Àtọ̀dá God bless you ọmọ chi Rahim my darling my sweetheart ó dàbọ̀ bye for now.